والاه. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó tún ṣe ní rọrùn fún wa kan pàdé ní ìrọ̀lẹ́ òní. Inshallah lẹ́yìn ìgbà tá ti fi bí àwọn ọ̀sẹ̀ tí ó kọjá bí ọ̀sẹ̀ 4-5 fi discuss al-matruk nínú tírà Mustalah al-Hadith Tafseer Suratul Hadith, so a máa padà sí tafsir ní ìrọ̀lẹ́ òní. Tafsir Suratul Jinn. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها ملئت حرثا شديدا وشهبا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا وأنا لا ندري أشر تريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا وأنا ظننا أن لا نعجز الله في الأرض ولا نعجزه هربا وأنا لما سمعنا الهدى آمنا به من يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا. سورة الجن pẹ̀lú ìjìmá àwọn àfáà oní ulumul Qur'an àti tafsir makiyya, that is Makkah ní gbogbo ẹ̀ ti sọ̀kalẹ̀ bí ìjìmá èyí kò sí àyà kankan bẹ́ tó sọ̀kalẹ̀ ní Madina. Now ibi tọ́lọ́run bá ti sọ̀rọ̀ ń pa ẹ̀kan tà Nábì sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn àlùjànnú, Ọlọ́run bá sọ ní Suratul Jinn, Ọlọ́run kún sọ ní Suratul Ahqaf náà, àti Suratul Jinn ní àti Suratul Ahqaf makiyya ní méjèèjì. Pé Ànábì sallallahu alaihi wasallam ní ẹ̀kan tà pẹ̀lú àwọn àlùjànnú, Ọlọ́run bá rí fásí ní súra yìí. Súra yìí ní nǹkan tó sọ sábàbù nùzúlẹ̀, kí ni tó fà tó fi sọ kalẹ̀, according to tí ó wà documented in Bukhari àti Muslim. Ẹ bá wọn afọ́ ní tafsir sí ṣàlàyé nínú wọn ní Ibn al-Jawzi ní Zad al-Masir. Tírà tafsir Ibn al-Jawzi náà pè ní Zad al-Masir fi ilmi tafsir. Ara tí Ibn al-Jawzi ṣe bẹ́ẹ̀ ni pé bí ká sọ pé ó ṣe ikhtisaru aqwal àwọn salaf àbí at-tafsir bil-ma'thur nípa àwọn tafsir tó bá fẹ́ ṣe àmọ́ láì má fi isnad sí. Tó bá fi isnad sí yọ́pọ̀. So irun tí irú tafsir Tabari yóò fi jù òun lọ, ọ̀nà tí Tabari yóò bá fi azul aqwal tí ó fi gbólóǹkọ̀ kan sáwọn tó bá fi ṣe yóò mú isnad wá ní tiẹ̀. Òun náà ni tafsir Ibn Kathir náà fi jẹ́ bí mukhtasar fún tafsir Tabari. Ibn Kathir náà bí sẹ̀ lórí Tabari ní ṣùgbọ́n òun náà nílò isnadu tó wá fi azul aqwal.
tó bá mú àyà wọn pítọ̀ àyà ọ̀bí ìkọlá kọ̀tádà wà kẹ́nìkà tí mú kẹfí ó gbà Ibn Jarir Tabari ó fi ìsinádù dọ́dọ̀ kọ̀tádà sí tọ̀kí ní Ibn Kathir wá fi díyẹn tó wọn ò lò ní pé Ibn Kathir ó fẹ́ kan wá mú àwọn ahadis tó ń jẹ́ musnada díìsì tó ní pé ó jẹ́ marfu lọ́dọ̀ Ànábì sallam tó sì wà sahih àní Ibn Kathir lọ́pọ̀lọpọ̀ ọgbà ìmọ̀ ń gbára lé Bukhari àti Muslim àti Musnad Imam Ahmad. In fact tí Ibn Kathir bá fẹ́ connect hadith sahih to Musnad qala al-Imam Ahmad wàtí àwọn ìsinádù àwọn èèyàn tó akhrajahu al-Bukhari wà torí pé òun ha Musnad so Ibn Kathir ha Musnad ìyàwó sí hajjú bẹ́ẹ̀ lọ torí ló fi ṣe Jami'ul Masanid. So now sababu nuzuli Suratul Jinn àti èyí tó wà ní Suratul A'raf. Bukhari àti Muslim gbà wá hadith Ibn Abbas radiyallahu anhu Abdullah ibn Abbas lóòótọ́ ẹwà hadith tàfẹ́kà ní ìtàn Ibn Abbas ló gbà wá a sì ní màkíyà ní àyà tí Ibn Abbas gan bá witness kí sọ yìí kò tí ìdàgbà rárá sọ ó gbọ́ náà ni Ibn Abbas gan pé Madina táìmì àti kú gan ló sẹ́láìsì òjò ọmọdún mẹ́tàlá lọ ní Madina káàsù ìfáà sí iṣu tó ṣẹlẹ̀ ní Makkah àpẹẹlú táwọn afọ́n tafsir sọ wọ́n ní Suratul Jinn ìgbà tí ó sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà tí Abu Talib ti ṣaláìsí then Khadija ti ṣaláìsí Ànábì wá ń lọ sí Taif wọ́n lọ sí Taif kò tí ìjà àdọ̀fẹ́tọ̀ àwọn kèfèrè ti fìtínà Ànábì sallallahu alaihi wasallam so Ànábì wá lọ àwọn ará Mákà ò bábà kọ́ lọ sí Taif ọ̀nà títí lọ sí Taif ibi tó dé tán pè ní Batnu Nakhla láyé bí tí Ànábì sallallahu alaihi wasallam ti ń kírun àsùbá pẹ̀lú àwọn sàábé ló wá ń ké Qur'an níbẹ̀ láwọn àlùjànnú ti gbọ́ so gbígbọ́ tí wọ́n gbọ́ yẹn lọ́lọ́run wá kọ́ fáwọn ìfànàbí ya nígbà tó ké Qur'an àwọn àlùjànnú gbọ́ ọ̀nà ọ̀rọ̀ tí Ibn Abbas fẹ́ sọ Ibn Abbas sọ wípé hadith Bukhari àti Muslim intalaqa Rasulullahi sallallahu alaihi wasallam Ànábì tí kàtàlá ń bẹ fún Ànábì jáde fi ta'ifatin min ashabi pẹ̀lú some groups of àwọn sàábé amidina ila suqi Uqab anáàlẹ́mìlẹ̀ sí ọjà Uqab ní Makkah ọjà yìí náà làwọn èèyàn ó wá nígbàtí Ànábì lọ wa qad hila bina shayatin wa bina khabari sama lásìkò yìí àwọn tán já àwọn àlùjànnú tí wọn gbọ́lọ́gbọ́ àwọn shayatin àwọn ń fẹ́ kan ní agbára wọ́n listen sí nǹkan tí wọ́n bá ń discuss in sama before kan gbígbà tó dé èyí tán bá gbọ́ díẹ̀díẹ̀ làwọn ó jù sáwọn tí wọ́n ń wọṣẹ́ tán jẹ́ kahana tán jẹ́ kohana torí ẹ̀ ní pé nípínlẹ̀ tán bá pèèyàn ní kahin kìí ṣe gbogbo èèyàn tí bá ń sọ wípé nǹkan báyìí ìgbà ìlú wa tí ń ṣe fortune telling lárúbá ń pè ní kahin kéwẹ́ tí ń sọ pé òun mọ̀ nǹkan tó pamọ́ náà pè ní kahin nípínlẹ̀ ẹni tí ó bá kílèmù pé òun mọ̀ tó pamọ́ àmọ́ àwọn àlùjànnú wọ́n ń jù so káhìrù gbọdọ̀ sí istikhdamu shayatin òun ó wá pè wọ́n òun ó sìn wọ́n làwọn ó fi favor rẹ̀ pẹ̀lú information ìyẹn ni aslu kahana fi jẹ́ ṣírkù pé kò possible kéèyàn jẹ́ káhìrù ó fẹ́ kan mọ́ tí pé àlùjànnú tó bá àlùjànnú ló kàn ní fún àwọn èèyàn ní information randomly ẹ gbọ́dọ̀ sìn ni
òun lẹ́fì rí wípé tẹ́bá ti wà hadisi Abubakar radiyallahu anhu tí ẹni tó jẹ́ bí ẹrú f'Abubakar tó gbóúnjẹ wá Abubakar tábà padà fi kọ́ oúnjẹ tó jẹ gbà tó sọ f'Abubakar pé aṣọ mọ́ oúnjẹ tí ń jẹun ó ní takahantu fil jahiliya wala uhsinul kahana mo ṣe kahana dàbí pé mo ṣiṣẹ́ tí káhìrì mọ́ ṣe lápò jahiliya àti kàmá pé o mọ́ ṣe o wọ́n kàn gbẹ́ ní ìyẹn lójú ni káhìrì gangan bẹ ẹni tí ń ṣe bí káhìrì ọ̀nà bẹ òun ni bẹ́sìsì táwọn àfáàfin separate láàrin sehel èyí tó jẹ́ kúfúrú èyí tí ìṣe kúfúrú pẹ̀lú mọ́ ṣááfí ìsìn lọ tẹ́ni bá fi lè sọ pé ìsìn takahantu wala uslu kahana ṣàgbétù mọ̀ pé wọ́n sáà predict gbọ́dọ̀ mi àmọ́ kìí ṣe pọ́rọ̀ ọmọ sí ń ṣe ni èmi kan sáà ṣe ó sì jẹ ó jẹ nìyẹn wá fún mi lówó mo ti ṣe fẹ́ nìyẹn èmi ti bá tèmi lọ ọ̀pọ̀ ìbí tún jẹ ni lẹ́yìn tán ló wá rí mi bóyá lẹ́yìn 10 years tó ní pé kí ní tó sọ́jọ́ owó ṣiṣẹ́ ó ṣe kí ní ẹ̀kọ́ ó fún olówó ó fún olóúnjẹ oúnjẹ ló wá gbé ọmọ Abubakar láwọn àgbà òun ò ní jí oúnjẹ kàhánà ló fi tọwọ́ bẹ̀rù tó pọ̀ so kí ní gbogbo èèyàn tí tó bá pé ọ̀rọ̀ kàhánà bá kàn mí ní kéèyàn kan predict nìkan ni kò ní sọ̀rọ̀ wà láó sínú lè now so àntórí rẹ̀ wípé torí pé káhínù máa ń sọ ń pa gẹ̀gẹ̀yàtì bí istikhdam shayatin tí ó lọ àwọn àlùjànnú òun lè fi rí pé jọ táwọn èèyàn àwọn kèfèrí fẹ́ discredit ìjánabi ànábì náà fi pé káhínù kìí ṣe tó ń sọ ní pé ń sọ gẹ́gbọ́n pé gẹ́ẹ̀kù yìí ní sí pé àwọn àlùjànnú ló ń lò ní wọ́n pẹ̀lú káhínù because tó bá fi gbà pánà bí Ọlọ́run ọba ní gbọdọ̀ tẹ̀lé wọ́n fẹ́ fi wé nǹkan tí irú rẹ̀ ó fi pọ̀ ipé láwùjọ wa ó sáà publication ní mi lórí ibi pé kí n tẹ̀lé káhìn so tó má lè rí ṣe kí gbọ́nà káhìn wọ́n náà kàdára wọn náà náà fi ń pàdé ní káhìn náà fi pè ní ṣáhìn náà fi pè sáhìn wọ́n fẹ́ kí irú rẹ̀ pọ̀ ká fi sọ rìsálà rẹ̀ domi sallallahu alaihi wasallam so Ibn Abbas wọ́n pé nígbà yẹn وقد حيل بين الشياطين وبين خبر السماء àwọn shayatin tán máa ń gbọ́ nǹkan táwọn discuss in sama Ọlọ́run bá ti block kan máa gbọ́ mọ́ ṣé wá ní tó kó ti wá block kan máa gbọ́ mọ́ wọ́n máa àwọn ò fẹ́ jẹ́ kó hàn sáwọn èèyàn wọn tí wọ́n jọ ń pidán pé kò sí stuff mọ́ wọ́n fẹ́ kan wá ń pa ìyá láyàrọ ìtàn máa wá ń ṣe ó ní pé àwọn ṣayàtínù ma wá ń fi mú fílẹ̀ information lórí ilẹ̀ information orí ilẹ̀ ni wọ́n sì ń fún àwọn tán jẹ́ kò hánù dùn ní kìí ṣe information sámà wọn báwọn ó ṣe rí information orí ilẹ̀ yìí Ànábì sallallahu ní sọ fún wa pé ó ń kálukú wa ló ní kọ̀rí ó ní companion lálùjànnú bá ṣe wà báyìí nísìn àwọn àlùjànnú tó wọn àbí gbogbo àkàtà à ń discuss freely ó lè gbọ́ bọ̀kọ́ ẹ̀ ní make sense tó bá ti wá study ẹ̀ tó jọ tán yóò jù fẹ́lẹ̀ ìjọ tó bá study èèyàn fún bí ọdún mẹ́wàá àbí fún oṣù kan yóò sàrí kí ní ẹ̀ǹkan tí ó sọ bẹ́ẹ̀ni ìyẹn bá jẹ́ni tí bá ti lọ sọ́dọ̀ ẹ̀ tí wo ṣẹ́ yóò kàn sọ fún pé ó fẹ́ ṣe jáàmù ẹgbọ́ tọ̀ ẹyọ kan wọ́n jẹ nínú ẹ̀ Ibn Abbas sọ pé nígbà táwọn sáwọn asúsùkú káàdì wọn ò jẹ́ káwọn mọ̀láì àwọn àlùjànnú ká gbọ́ nǹkan kan gbọ́ ní anybody tí ó bá jẹ́ káhìn kìí sọ ordinary pé yóò sọ nǹkan tó pamọ́ nìkan ó ti ní bí ó ṣe look ó dàbí pé láwùjọ tiwa náà bí a máa fẹ́ jó lóògùn yóò dọ̀tí kùn yóò dọ̀tí láti fọ́sẹ̀ fún àwọn kan tí ó máa jó papọ̀ àwọn ìjẹ́ gbígbẹ́ máa kọ́dà kó ní ìtìjú bẹ́ẹ̀ lọ yọ hàn ó sì ti nírú aṣọ tí ó máa wọ̀ dẹ́ntò pé bálìjànú ṣe ojú ẹ lè máa pọ́n ẹgbọ́n mi yé kò ní báláǹsì ìyàwó rẹ̀ gùn ò ní káàsọ ọkọ̀ so tẹ́ bá ti dá mẹ́tàn pa eléyìí alálìjànú ni
lọ́lọ́run bá fi ń sọ fáwọn tán fẹ́ pàdé káhìrù iṣẹ́ yìí ò dá káhìrù mọ́ ni àkọ́kọ́ tí wọ́n fi mọ̀ káhìrù ni pé ọlọ́run sọ pé alhu nabiyukum ala man tanazzalati shayatin tatanazzalu ala kulli affakin athim ẹwù kẹwàá sọ ala man tanazzalati shayatin káhìrù ń gba ìtàwọn ṣàyàtí nù sọ ní ẹjẹ́ fún yí ní ìrò tó bá ẹgbẹ́ bá fi gbọ́mọ̀ ṣàyàtí bá bí wá bá mi èmi ò ní free tó bá ìbí máa ń lọ sọ́jà mo níyàwó mo lọ́mọ mo ní ilẹ̀ kan ìṣẹ́ bí wèrè agbádá òyí ìwọ agbádá òdì àkọ́kọ́ ẹgbẹ́ mọ̀ ń káyé ní pé tatanazzalu ala kulli affakin athim òpùrọ̀ àgbà then gbogbo atrocities ni ó ti commit àfíìmù jẹ́ sígátù mùbárágà fún áfíìmù lẹ́lẹ́ṣẹ́ àfíìmù jẹ́ ọlẹ́ṣẹ́ àgbà pé èmi tèmi ti wà láàrin ní before now tí mo ti lójú 40 years lọ níjọ́ wo lẹ karọ mọ́ mi rí táàfì wá sọ pé mi làwọn ṣàyátì ní ó sùn mọ́ tààlà fẹ́ fún mi ní information níjọ́ wo lẹ bá tí mo commit atrocities rí wọn lànà ìsọ́lá fi ń sọ lọ́lọ́ sọ lẹ́nu ànáyì pé láúṣá Allah máa tàláùtù àlẹ́kùn ọba wọn lọ́yìn bá máa ké Kùránì fún yí wà láàdìrọ́kún bí i ọlọ́run ní jẹ́ kẹ́ mọ́ gan falaqad labistu fikum umran min qablihi afala taqilun wọ́n ti gbé láàrin yí years before now tí ń claim ẹ̀ ìṣẹ́ kí ni àwọn tí wà gbé 40 tí wà claim bẹ́yàn bá fẹ́ make ẹ̀ life 40 náà láàmọ́ sọ pé ò fẹ́ kó di 40 ó ti make ẹ̀ èyí ó tètè bẹ̀rẹ̀ ẹ̀rọ rẹ̀ nínú àwọn àbí kí tètè bẹ̀rẹ̀ láti 20 19 so wọ́n ní 40 tẹ́lẹ̀sẹ̀ àwọn bẹ̀rẹ̀ ọdún mẹ́rin ní wà fi lò ó wọ́n lọ́kọ́ lẹ́bí tó fi kó mọ́rọ̀ mi nǹkan plé fọ́fọ́lá tàbí ó ti lọ àwọn years kẹ pẹ̀lú yín lọ́lọ́ fi ń sọ fún wọn pé ẹ̀yẹ kèfèrí tó bá lè láyé kò lè ní hújà kàkà lọ́dọ̀ náà kọ́nà kó mọ́ sí wà yìí gan ànábì yìí wọ́n mọ̀ fún jùlọ yìí tó gbọ́rọ̀ ọlọ́ni amúlámúyárì fún rọ̀súlẹ̀hún mẹ́fàún làwọ́ mú kírú tí wọ́n mú jíṣẹ́ wọn ẹgbọ́ amúlámúyárì fún rọ̀súlẹ̀hún tí wọ́n láwọn ọmọ ni ẹlù wọn fèsì tó wọ́n sọ pé ọwọ́ tí ń yọ yìí òjò wọ́n mọ̀ sí pẹ̀ wọ́n sì mọ̀ tọ̀ lẹ́yìn àtọ́nà ọba sọ pé ẹ̀rẹ́ta alákùnlé àfákìtàfí yulquna sama wa aktharuhum kadhib wọ́n yọ́rọ̀ ọgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n tí sánàbí ilé ìjọka ẹ̀ká sọ pé kò bá gbọ́dọ̀ yìí tó sá lọ ẹgbọ́ tó sá lọ tẹ́ẹ̀fẹ̀ kan mọ̀ kan pẹ̀ ànábì òkú mọ́ káàrí pé ó pàpọ̀ relocate èyàn relocate rí tó fi di 40 years kílẹ̀ àrùpẹ́ mọ́ pa ẹ̀ tó lẹ́yìn bá tọ́lọ́wọ́n bá sọ́tò ṣùárá ló wà ní tẹ́ bá tó wá pè ń ṣáàrù wà ṣùárá yàtàbí ògbòrògbò bẹ́ẹ̀ bá pè ń ṣáàrù bó lè fi jọ ṣáàrù ẹyẹ lọ́wọ́ àtúbáwà àwọn ṣùárá àwọn tán tẹ̀lé wọn ẹgbọ́n ẹjẹ́ ká náà wà àwùjọ wa báyìí wọ́n bá fà kalẹ̀ wọ́n wá gbé olórin kalẹ̀ ṣé ẹ̀yìn ìwò tí ó tẹ̀lé àwọn tẹ́ ń wí alam tara annahum fi kulli wadin yahimun sẹ́yìn àwọn ṣùwárá bó lè ṣe jẹ́ ṣáìrù gbogbo nǹkan ni ṣáìrù ma ń dá sí torí pé ìjọ bá ti jẹ ni àtẹ̀yí tó mọ̀ ní ó dá sí ẹgbọ́n Qur'an láńkà yìí ẹn tí ò lọlé kí ó kọjá àkókà lọlé kí ó ń gbà tó náà wà kéèké tán já lẹ́gbà ó sì sọ wípé nǹkan báyìí kò ṣẹlẹ̀ rí kìníkà báyìí kíkan àwọn tó wọ́n kọ́ ṣe báyìí sẹ̀tílù tó ń dáfá nínú kúrà rẹ̀ ẹgbọ́ sẹ̀tílù tó ń dáfá nínú kúrà rẹ̀ ṣáírù nù lamtara náà fi kulli wadi yahimu tó bá sọ ti ẹta yóò sọ bọ́ sọ́dọ̀ ilẹ̀ ọ̀sọ̀ pé ó lè ní Jésù gangan ní kíríkà yóò sọ ti Jésù tó bá sọ́kọ́ mẹ́ta yóò sọ bọ́ sọ́dọ̀ tó bá sọ́kọ́ mẹ́ta yóò kò sí kàtí òbí tó bá mọ́ tán ó lè múlé lágbáwá ẹgbọ́ pé
ṣé wọ́n mọ̀ tán pé ọlọ́pàá ní askari wọ́n pọ̀ ọlọ́pàá ní kíríkà ní Saudi yóò mọ̀ askari kò sí yóò mọ̀ mú ní ó lè méjì Haúsá tí ó mọ̀ túmọ̀ rẹ̀ yóò fún ní túmọ̀ tó bá wù alamtara náà fi kulli wadi yahim ṣé Muhammadu jọ bẹ́ẹ̀ then wa annahum yaquluna ma la yaf'alun ẹnu nìkan wọ́n ní ọ̀rọ̀ ẹnu ìbá ṣà wọn ẹgbẹ́ ọ̀rọ̀ ẹnu wọn olórin ni ó sọ fún pé bébí ṣe wáyé o láàúlà ló yọ mí ẹgbẹ́ láàúlà ló yọ òun ló sọ báyìí yóò sọ báyìí tó bá ti dọ̀lá yóò sọ pé ẹ̀yìn ìyá mi yóò sọ sí ọ̀rẹ́ àdùn ṣògá ní ìṣọ́ náà ní láàúlà ní wíbí ìṣọ́ ìyá rẹ̀ ṣògá lọ́nà kò ṣòro dámọ̀ kò ṣòro dámọ̀ yóò ọmọ ń wọlẹ̀ wò ní èyí tí ó bá tà ẹgbọ́ kò sẹ́ni tí ò lè yìn kò sẹ́ni tí ò lè wú ó lè sọ yínyìn dìébù ó lè sọ ebú dìyìn pé ṣé Muhammad ọlọ́sì kú kẹyìn ẹláwọ̀ ṣùwárá tó pọ̀ kọ́nà kan tó bí Muhammad ẹ̀rí sáàpù nínú àwọn sáàpù tẹ̀ẹ̀rí tí lè ìjọ ẹgbọ́ ṣe rí ní bẹ̀rẹ̀ tó bá ti bá tẹ́bì láyé jẹ owó lẹ́skíùsì kẹkàn ẹ̀rí ń pọ̀ iṣẹ́ lè ìjọ ẹyẹ fún yín ní sáàpù àwọn olórin Lárúbáwá tẹ́bà orí sí ìrúsí tẹ́bà tó lórí bá téèyàn bá jẹ́yàn rẹ̀ lẹ̀ tí ó jámọ̀ kankan tó wá ṣe dáadáa sí ìtàn fi ń bú ọ̀yẹn yóò sì sọ dẹ̀yìn fún nínú àwọn Lárúbáwá wọ́n pa àwọn kan ní Banula Amfi ẹwọ́ ẹsàmà Amfi Banul Amfi imú tí wọ́n máa ń gara ẹ̀ wọ́n máa fi mú bú wọn àwọn ilé kan sàsán mú wọ́n máa fi bú wọn àwọn yìí wọ́n wá rí Hùtẹ́yà wà ní àwọn olórin wọ́n wá ṣe dáadáa sí Hùtẹ́yà fẹ́ wá wọ́n change sẹ́yìn Hùtẹ́yà wà ní qawmun humul anfu wal adhnabu ghayruhum faman yusawwi bi anfi naqati dhanaba qawmun àwọn ilé ìyàwó yẹn dáadáa humul anfu àwọn gẹ́gẹ́ ní mú òkè ní mú wọ́n wà wal adhnabu ghayruhum àwọn tó yàtọ̀ sí wọn ní èrò àwọn tó yàtọ̀ sáwọn ní èrò àwọn ní mú faman yusawwi bi anfi naqati dhanaba ta ló fẹ́ fi mú ràkúnmí wérù ràkúnmí inú wọn dùn wọn fún lówó ó sì di wọ́n ní Bàdúláńfì ní máa pè wá lọ olórin nù ó sì kọ̀yàn tán lọ́tàn kọ̀ mi tó bá débò mi ẹ dákun ẹ fún wa lálejò ẹ ṣe wá lálejò kọsílárúbá wá gbà pé ara pé èèyàn jọ wọn lóàbí ní kálejò dọ́dọ̀ ẹ̀ kò sí lálejò tó bá ti wá sí èèyàn lálejò pé èèyàn bú ni bóò ní lábáṣẹ́ wá máa ń mọ̀ pé lábájá ìkẹrìmù ni anybody tó bá máa ń tọrẹ gan-an wọn tó wà generous wọn pa àwọn èèyàn ìdí máa ń ṣe ni pé yóò lọ lè taná sórí òkè tó ga ká fi lè mà pé lè òun súnmọ́ bẹ́ fún àtàwọn ní pọ̀pẹ́ tẹbá ti rí náà yẹ mọ́ bọ̀ wá ẹ wá jẹun ẹ wá ṣe ara kìíní wọn hátìmọ̀ tọ́ tí wọ́n sọ pé wọ́n pé ajíwájú mẹ́rin hátìmọ̀ ní bàbá àdí ìbúrẹ̀ hátìmọ̀ tí ma ń tọ́ rẹ̀ dáadáa òun ní sọ wípé èyí táwọn mọ̀ tí lárúbá máa ń ṣe ni pé wọ́n lọ lè gbé náà sórí ẹ̀kẹ́ àwọn nǹkan ọ̀rọ̀ náà kọ́ lọ́wọ́ gbé sókè kókó tó ń gángan kókó oúnjẹ orí òkè lọ́wọ́ gbé pé kò ní ìdíkò délẹ̀ òun tó bá sàtì rókè wọ́n gbé náà ti náà ó ní kò dúrí bí sahara àwọn sóbátún kòkó mi orí òkè ni mo gbé sí wà máa ya ń bá hul kalbu adéyàfíà
àwọn ajá wọn kìí gbàlejò tèmi ajá kìí gbàlejò mi ara tẹ́lábá ma fi máa hun òun ni ẹni tí ó lájá pé ẹni tí bá ti ń kọjá kó máa gbó pé mọ́ débì ìdálàmù ajídìlì náà sí ilé kìrọ ẹni tó bá wá mi lálejò tí ń bá ní tí fi sàlejò fún mo wo ìrí báyìí kọta àtùlàwò bá bọ̀ àtẹ́rọ ọ́fíya máa sì wọ apá mi àbẹ́rẹ̀ ikọ̀ tẹ̀ pé ńgbà kò sí nǹkan lẹ́ àmọ́ mọ́wọ́ ìlọ tọ̀ wọ́n ti mọ̀ pé ara pé èèyàn jẹ́ ẹni tó máa ń tọrẹ ó ní pé yóò mọ̀ pàlejò wá dẹ̀ kò sì ní dájá sílẹ̀ òtẹ́ ìhà tó sọ ilé ìtasọ̀ ẹ̀ wọ́n rẹ̀ pọ̀ náà wá sọ lé ọwọ́ ara àwọn kan ọwá fẹ́ bú àwọn ọwá ni qawmun idha stambahal adyafu qawmun idha stambahal adyafa kalbuhum àwọn àjọ ilé èèyàn wú ni wọn níjọ́ tájá gan bá gbó mọ́ àwọn àlejò wọn kẹfì bá àwọn èèyàn wà ní báyìí ẹ̀pẹ́ ajá ti jẹ́ kan bá tó fi mú tájá fi wà ń bí àwọn èèyàn wà ń bẹ táwọn èèyàn wọn á bọ̀ wá pé ẹjá lọ jẹun qalu li ummihimu li alanari àwọn ilé wa sọ fún ìyá wọn pé ẹ̀tọ̀ síbi náà kí náà kú ẹgbọ́n mi pé that is àwọn wọ̀nyí bí tá ya hun dé àkọ́kọ́ ni pé ìwà abú ni kájá gbó kẹfì lálejò lọ but tájá bá tó wá gbó náà kọ́kàn yá ìsìnbá tó fún tájá fi gbá àwọn èèyàn wà mí báyìí ṣe bí náà ni wọ́n wà gbó ẹ má dá lọ iná tí ń rí ìyá àwọn gẹ́gẹ́ wọ́n wà sọ fún pẹ́yà tọ̀ síbi náà kọ́ nílé òmíhìmú búlí alàgbàrí tọ̀ sí náà kí náà fi kú bí wọ́n bá sà ti kú wọn ò ní rí nàmọ́ olórin ní ma ń ṣe pé ṣé Muhammadu jọ bẹ́ẹ̀ òun lọ́lọ́wọ́ bá fi mọ́mọ̀ ní orí kẹ́rin sọ̀sílà mọ́ orin kọ torí ó fẹ́ dà papọ̀ tí wà máa allamnahu shi'ra ọmọ yẹn bá wíwá ọlọ́mọ máa ní káwọn ilé ìmọ́ fi lè lò ó lẹ́skús ṣe gbogbo fíṣọ̀ ta kà pé alámta náà fi kulli wadi yahimu wà náà yẹ kúrò náà ìwò ló bá Muhammad lọ wà náà yẹ kúrò náà máa láyá fà ló ní ẹ̀tẹ̀ pé Muhammad al-Amin as-Sadiq kò ní sọ kó fọ́ ní gbogbo sí yẹ kúrò máa láyá fà ẹ̀yà wà nǹkan mí ìwé now so nígbàtí wọ́n ti blọ́ọ̀kù àwọn shayatin ibi tá a tún bá ń sọ̀rọ̀ kàhánà ìkíní jẹ́ kàhánà ìgẹ́ nípìnlẹ̀ ẹni tí ó jẹ́ káhínù nípìnlẹ̀ lẹ́yìn tó ṣe pé yóò ṣe ìfẹ̀dáhùn shayatin káfí lè mọ́ gẹ́ìbù tó wá fẹ́ mọ̀ náà kọ́ tó pàwọn ilé náà jí ni àwọn nígbà táwọn ìṣọ̀tọ́ àti dé ọlọ́run ti blọ́ọ̀kù bó sá blọ́ọ̀kù tó àwọn ọ̀gá ò fẹ́ ká mà pé ọ̀ka ti fó wọ́n sì ń kọ́ntínú wọ́n kàn parọ́ lọ nǹkan ara ń wá àwọn local news náà ni ara jù fún wọn èyí tó bá ṣe tó kàn sáà nídìí pé tó máa láti rẹ́ ẹ̀ọ̀kan náà ni wọ́n fi jẹ́ gbogbo àwọn èèyàn tá máa ṣe jálà bí pátápátá àbí tá máa ń wọ́sẹ̀ rìfárà ni àbí rìfárà ẹnìkan nípa ó sì sọ́jú bẹ́ sẹ́rí tó ń bá ti sọ́tán kó gbá yóò kú kó lè dómi bọ̀ wọ́n kàn máa kíìpù wọn dúró náà nípa bọ̀tí ìyá ọgbà àwọn tẹ́rí tán lọ sí kí nìkan sẹ̀lẹ́sẹ̀lẹ́ rìfárà ni ẹyọ̀kan náà ni bóyá bá ti ṣe tán àwọn yóò kó wà lọ àwọn jẹ́ yàfá ìfẹ́kọ̀ ní bọ́bẹ̀ yóò na gbogbo ẹ̀ yóò ta lé rẹ̀ yóò sì gbogbo ẹ̀ tán yóò sì kú síbẹ̀ kò sí consistency mẹ́ náà nígbà tọ́lọ̀ ń blọ́ọ̀kù rẹ̀ pẹ̀lú wọn wà ó sì láti alayhimu shuhub àwọn ìràwọ̀ tí kò wà permanent tọ́lọ̀ bá máa ń jù tí máa ń já tẹ́kọ́ ni wọ́n ń ju àwọn àlùjànnú tí wọ́n fẹ́ tẹ́tì oníṣòho tó jẹ́ jámù shihab yóò tàn gan yóò bright ọkùnrin wọn permanent so nígbà tó náà bá jù sí wọn faraja àti shayatin àwọn shayatin wọn parapà kí ní ń ṣẹlẹ̀ kò sí information mọ́nà tí wọ́n tilẹ̀kùn ni faqalu wọn ni ma lakum kí ló ṣẹlẹ̀ qalu hila baynana wa bayna khabari as-samaa wa ursilat alayna shuhub
ààrí information sáàmà gbọmọ ni wọ́n sì ti ń ju ìràwọ̀ sí wa qalu ma dhaka illa min shay'in hadath nǹkan ni ó ṣẹlẹ̀ fadribu mashariqal ardi wa magharibaha ẹ máa lọ káàkiri gbogbo ilẹ̀ ayé ẹ lọ sí east ẹ lọ west ẹ wò pé kí ni ń ṣe nǹkan ló ṣẹlẹ̀ lórí ilẹ̀ ló affecting ṣẹlẹ̀ sánú fanzuru ma hadha al-amr ẹ wò kí ni incident náà famarra an-nafaru alladhina tawajjahu nahwa ittihama àwọn delegate group nafaru lọ́dọ̀ from 3 to 10 àwọn táwọn sẹ́ndì táwọn lọ towards Tihama tó líǹkì Mákà ayé ní Tihama tẹ́fì líǹkì Mákà òkè ní ẹni tí wọ́n bá fẹ́ ṣe nísìbà sí Tihama ní Tihami ẹgbọ́ Tihami yìí alájì Tihami yìí kí ṣe Taymiyyah àwọn bá débẹ̀ àbàbà wọn ìsọ Taymiyyah àwọn Ibn Taymiyyah àwọn ohun ti dọ́dọ̀ ẹgbà Tihami tọ̀ but ọ̀nà méjì ni ó ti dọ́dọ̀ àwọn tírà tí wọ́n ń kà ẹgbọ́ wọ́n máa rí ẹni tó pè Tihami true authors àwọn tírà tó kọ́mọ̀ láwọn èèyàn tí máa ń mú kọta máa ń fọ́mọ àwọn tamatiri Shafi tí wọ́n rí Bukhari tàrí Bawsiri ẹgbọ́ lè ránṣẹ́ máa ń ṣe wọ́n mú láàrí Bedmas ó kọta àwọn fúnra wọn dẹ́nì kejì ni pé bí n pé John wọ́n máa ń rìn lọ sí hajj àwọn tó bá lọ sí hajj tó bá ti dé tàgbà Tihama kọjá alálàájì náà ń pè Tihami pé ó ti rókè Tihama ó di Tihami yù rájí Tihami yù Tihama òkè fẹ́ntọ́fẹ́ líǹkì Mákà so ń bà táwọn àwọn tán lọ́lọ́ tó ní Tihama bin Nabi wọ́n padà Nabi wọ́wà bin Nakhla ó wà láyé kan tápẹ̀ Nakhla pé bákùn Nakhla wọn bákùn Nakhla ayé yẹn ni wọ́n ti padà Nabi wọ́wà yusalli bi ashabihi salatal fajr Ànábì kírun àsùbá pẹ̀lú àwọn sàábé tọ́ inú ọ̀run àsùbá l'Ànábì ti ké Qur'an láwọn ti wá gbọ́ pé falamma sami'ul Qur'ana nígbàtán gbọ́ Qur'an tánàbí ké tasamma'u lahu wọ́n gbọ́ fatasamma'u wọ́n wá tẹ́tí dáadáa sí ìtumọ̀ ní pé wọ́n kàn gbọ́ freely but wọ́n wá ṣe tasammu wọ́n fẹ́ kan pay attention kan fi lè kó everything tí ń sọ àti details kìnnìkìnnì ìwé nígbàtá tẹ́tí sí faqalu hadha alladhi hala bainakum wa bayna khabari as-sama tí ó jẹ́ kẹrí kẹkẹgbọ́n sọ́wọ́n kìí ṣe pé Suratul Jinn Ànábì ké o níjọ́ Suratul Jinn kan Ọlọ́run ọba ṣẹ̀ṣẹ̀ ìfọ́mù Ànábì ní wípé ìjọ mọ̀páwà àlìjànú tẹ́tí sí ìrọ̀ ààrẹ ohun làwọn sálàfù wa fi pín sí méjì lórí ọ̀rọ̀ yìí pé sánàbí ìfẹ́ kan bí tàwọn àlìjànú as a group pé só bá wọn sọ̀rọ̀ kí ló fà tán fi pé ó ní pé ká fi lè prúfù pé ṣé àwọn àlìjànú náà lójíṣẹ́ mi tọ́lọ́wọ̀n bá rán sí wọn àbí bá ṣe gbọ́ta náàbì yẹ lọ́lọ́wọ̀n bá fi ṣe kó jà lórí wọn dẹ̀ sánàbì gan wà wé pé mẹ́sẹ̀jì ànábì lọ́dọ̀ àwọn àlìjànú yes no problem but sánàbì wà wé pàwọn àlìjànú gbọ́ lópin ní ọdún Abbas tó ń sọ ní ànábì wà wé ọlọ́nkan sọ fún lópin ní Ibn Mas'ud àdísì Muslim taka òun gbà pání tẹ̀kànlọ ní báwọn àlìjànú ó sì bá wọn sọ̀rọ̀ ọlọ́ kí ló fà tí ìṣòro fi wá ní pé wọ́n bí pé sánàbí Ọlọ́run bẹ nínú àwọn àlìjànú ó sì wọ́n nínú àwọn èèyàn wọ́n mọ̀ fà jùmúrù wà lórí pé kò sánàbí Ọlọ́run pé nózò àwọn olùkìlọ̀ àwọn
ara wọn díẹ̀ nínú àwọn afá táwọn sọ wípé ànábì ọlọ́run lòun. So pẹ̀lú ìwáyà Ibn Abbas wọ́n sọ lórí pé ọlọ́run sì sọ fún ànábì pé ìjọ mọ̀ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀. Tọ́ múnásábà kìíní ìwà ní iṣẹ́ mọ̀ pé a sọ pé lẹ́yìn ìgbà tí Abu Talib ṣaláìsí, Khadija ṣaláìsí ní sílẹ̀ ìṣẹ̀lẹ̀, ọlọ́run bá fẹ́ fánàbì ní fọkànbalẹ̀ rẹ̀, pé fọkànbalẹ̀ rìsálà rẹ̀ mẹ́sẹ̀jì ta fún ọ̀nà kìí ṣe èèyàn nìkan gan, pé ọ̀rọ̀ pé bóyá àwọn Kùrẹ́ṣì ọgbọ̀gbọ̀ universal mẹ́sẹ̀jì gbogbo àgbáyé ní ti àsìkò tí wọ́n kàn ń bọ̀ ní láàmà bá ti ẹ̀lọ kọ́lọ̀ fi fún nábì ní dùnnú ó fún consolation, just like bọ́lá wọn bá fi ń sọ bómi pé fa in yakfu biha ahula faqad wakkalna biha qawman laysu biha bikafirin. Báwọn ilé yìí ò bá gbá àfẹ́ká ti kíìpù mẹ́sẹ́jì fáwọn kan táwọn ẹ̀ṣẹ́ kékeré sí. Ìṣẹ́ mọ̀ pé kéèyàn bá ti ń rú àwọn assurance yẹn ó lè máa continue pé you are still on the way. Kò sí nǹkan kan tọ́lọ́wọ́n bá lè fún yàn lẹ́yìn àtẹ́yìn bá ní Islam tàjú kéèyàn ní yàkéèlú ní gbogbo orí ọ̀run orílẹ̀ àkíyàmù yàkéèlú láti ṣe sọ ní gbogbo orílẹ̀ ayé àlàáfíà. Ìgbọ́sẹ̀ tó bá ní yàkéèlú lórí tí máa ń ṣe náà ní ó lè ṣe sọ́gbò ìlú lẹ́yìn bá ṣe ní certainty sí náà ló ṣe ní sùúrù sí, because o mọ̀ pé tó ń ṣe yóò já sí kan. Yàkínù yẹ pàtàkì tí èèyàn bẹ̀rẹ̀ lọ́wọ́ sí káàtì ọ̀rọ̀ Ibn Mas'ud sọ pé al-yaqin huwa al-iman kullu. Lẹ́fìrí pé nígbà tọ́lọ́ náà bá ti gbọ́ pé èjì náà ni máa ń tẹ̀ papọ̀. وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون. Yàkínù náà lè máa fi ní sùúrù. Anybody tẹ́ bá ní kó ní sùúrù ẹ gbọ́dọ̀ áńkọ̀ sùúrù lórí hope. Bẹ́ẹ̀ni gbogbo wà ní situation táwọn ń go through ká ó ti fẹ́ parí. In fact wọ́n ti sáwọn ìgbésẹ̀ kan wọ́n expect pé káwọn bọ́tí yẹn èkó clip sórí tọ̀ yíò wà ní timeline náà bá fi rí oṣù mẹ́fà ṣẹ́ni tí ó sì ní fún láàmì ní pé ok ṣẹ́ni dáàgbò tí oṣù mẹ́fà náà ni no problem. Àmọ́ kó sọ pé èmi ọmọ bí tí ó ti wá o Ọlọ́run ni ó ṣe o Ọlọ́run ni ó ṣe lóòótọ́ ṣùgbọ́n àwọn ọmọ fáwọn èèyàn rí especially obìnrin ẹlẹ́mí ma fi ń sọ fáwọn èèyàn pé obìnrin ò gbọ́dọ̀ wà ọ̀hún rí pẹ̀lú ẹ̀ má parọ́. Àwọn òtún gbọ́dọ̀ wà tú rí ìmánì rẹ̀ lè mẹ́gbẹ̀ tú rí àmọ́ kò wà rí in tú rí ní pé look bí ó ṣe wà náà nìyẹn a sì máa jẹ́ ó parí àmọ̀ ojú Ọlọ́run etí obìnrin máa fẹ́ gbọ́rọ̀ tó dùn wọ́n náà sì máa àrí pàpásà àti ẹni kankan fábí kẹ́lìmọ̀ tí ń tọ́ yé bá sípàpọ̀ sọ kẹ́lìmọ̀ tí ń tọ́ yé bá. So bàtà ìsọ̀sílà wọn tó rẹ̀ tán Ibn Abbas wá ní àgbàtà gbọ́tọ́ ní àhàdà lédè ààlà bẹ́ẹ̀nà kó wà bẹ́ẹ̀nà sọ́bà lè sàrọ̀ nítorí òjé kẹ́kẹ́ sí ọ̀rẹ́ sọ́nà mọ́. Fahunalika nígbà yẹn tán gbọ́ Qur'an tán rọ́jọ́ àwọn ìlà qawmi náà padà sọ́dọ̀ àwọn ìjọ wọn ni wọ́n sọ faqalu inna sami'na Qur'anan ajaba yahdi ila rushdi fa amanna bihi. Tá àwa gbọ́ Qur'an kan tó jẹ́ ìmọ̀ Qur'an yóò yahdi ila rushdi fa amanna bihi. Only the on guide is rushed. Kí ni jẹ́ rushed? Gẹ́bà fi sọ̀rọ̀ yàkín lẹ́ẹ̀kan.
gbogbo tí èyàn ó bá ṣe pátápátá kéèyàn mọ̀nà tí ó gbà ó mọ tí ó ṣe ó mọ̀ ìgbésẹ̀ tí ó gbé tí ò fi ní dààmú ni wọ́n pè ní rushd. Rushd yìí òun náà wà lára àwọn gbólóhùn tí Qur'ani máa ń lò tó ṣe wípé tí Qur'ani bá dáa lò ní context tó ti lò yóò kó wọ́ọ̀dù tí al-huda máa mí al-huda al-huda Qur'ani máa ń dáa lò nìkan ní máa ń lò náà papọ̀ mọ́ rushdu papọ̀ ní máa ń lo rushdu nìkan ní máa ń lò náà papọ̀ mọ́ huda papọ̀ tọ́lọ̀ ń bá lo huda àti rushdu papọ̀ ó wà lára àwọn gbólóhùn tó gbé sí wọ́n á mú háàfù ìtumọ̀ pàtì ìtumọ̀ gẹ́gẹ́ bí gbólóhùn al-islam àti iman tí islam bá wá ní kọ́ntẹ́sì àyà kan tọ́lọ̀ ọ̀bọ̀ dákọ̀ ìmánì sí yóò mìírí gbogbo nǹkan tọ́lọ̀ bá ní àṣẹ but tí islam àti ìmánì bá wá ní kọ́ntẹ́sì islam ó mìírí pàtì kan ìmánì ó mìírí pàtì kan tí ìmánì náà bá dá wá ní kọ́ntẹ́sì yóò mìírí gbogbo nǹkan tá ń pè ní islam papọ̀ mọ́ tá ń pè ní ìmánì gbogbo tí islam wí tóun náà bá padà wá pẹ̀lú ilé nǹkan mọ́jọ pẹ̀tù bí al-islam àti ìmánu ṣe wà yẹn bẹ́ẹ̀ náà ni al-birru wa taqwa náà ṣe wà tí bírù nìkan bá dáwà ó kó gbogbo nǹkan tó lọ́wọ́ bá ní ká ṣe ní ẹ̀sìn sínú tó bá wá pẹ̀lú taqwa ó mí ní bírù ó mí ní ìṣe dáadáa sáwọn ẹ̀dá taqwa ó mí ní pé kéèyàn sọ òfin Ọlọ́run ẹ̀bọ̀ tó wáyé pé kò bá sí taqwa mẹ́ bírù ó mí ní gbogbo ẹ̀ tẹ́yìn bá ti wọlé sàlbírọ̀ an tó wà lóòjú ha walakin albírọ̀ man amana billahi ọ̀nàfà ìmánu ọ̀dàpọ̀ tí ṣe dára ọ̀dùn fún ọ̀bí adé ìdáàdù nígbà tó dé sálẹ̀ ńkọ́ Ọlọ́run ní ulaika lẹ́nà sọ́dà púpọ̀ ulaika so bí wọ́ọ̀dù yẹn ṣe rí al-islam wal iman tó bí bẹ́ẹ̀ náà ni albírù wa taqwa bẹ́ẹ̀ náà ni al-ithmu wal udwan tí ithmu nìkan bá dáwà ló kó gbogbo tọ́lọ̀ ní a máa ṣe tí méjèèjì bá wá pẹ̀lú udwan ó wà limited sí kéèyàn transgress against ẹ̀dá ẹ̀ṣẹ̀ tó ṣe zulmù tó ṣe fẹ́ dá tọ́lọ̀ wá kọ lẹ́ṣẹ̀ udwan ó mẹ́rin ithmu wà mẹ́rin tó ṣe sọ́rọ̀ so bẹ́ẹ̀ náà ni rushdu náà tí al-huda nìkan bá dáwà yóò gbé ní as-sawa'u في القول والعمل يعني العلم الجمع بين العلم والعمل الهدى من العلم النافع والعمل الصالح nǹkan tó ní láti mọ̀ tó sì pé òun ni yóò ṣe ọ́ láǹfààní so that wà wá base action rẹ̀ lé lórí so yóò kó component méjì jọ tẹ̀gbẹ́ húdà nìkan bá mention but tó bá combine húdà àti rushdu papọ̀ húdà ó wà mẹ́ni al-ilmu nafi' nìkan rushdu wà mẹ́ni al-amalu salih bí al-amalu salih àbí as-sawabu fil amal so òun lẹ́fì rí bí méjì ṣe wà yí al-huda wa rushd bẹ́ẹ̀ náà ni ad-dalal àti ghayy tí dọ̀láàrù nìkan bá jọ wá ní context tí ò sí nílẹ̀ ó lè kó gbóògbé kéèyàn má mọ̀ tí ó ṣe àbí kó ṣe tó wrong kéèyàn má mọ̀ tí ó ṣe àbó ṣe tó wrong ẹmà gbogbo láti fẹ́ mọ́ anábì Ibrahim alayhisalatu wasalam nígbàtí ó fẹ́ wo bí tóbi Ọlọ́run ọba وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون الموقنين فلما جن عليه الليل ورأى كوكبا قال هذا ربي أبي náà bá mi nígbà tó padà sí tán tó rí
torí kọ́kọ́ orí kọmọ̀rù orí ṣàmùsùn ní la in lam yahdini rabbi la akunanna minal qawmi ddallin àbí kọ́lọ̀wọ̀n ọgbọ̀ bá gáìdì mọ́ àlà àbọ̀lì ìtumẹ̀ ní pé èèmọ̀ tí máa ṣe máa wà láìmọ́ mọ́ tí máa ṣe òun ni dọ̀ọ̀lì nẹ̀ àbí sẹ́wọ́n kò tí ì ká pé action kankan wáyé kò tí wọnú ẹ̀ bọ̀ kò tí mọ́ tí ó ṣe dọ̀là lò bọ̀dọ̀lá kan wá wà tó pé ní sí èèyàn fẹ́ kan ti ṣe kéré kan mọ́ rọm Ànábì Mùsá wí fa'altuha idhan wa ana minad dallin nígbà tí Fáráò sọ pé ó pààyàn wọ́n lọ́jọ́ lórí èèmù sí bẹ́ àwọn ìgbà tí mo ṣe ana minad dallin ó pe action ní dọ̀là dọ̀là ló lè kó méjì papọ̀ tó bá dáwà tó bá wá ṣe kó náà wá pẹ̀lú gáyù dọ̀là ló wà mí ní kéèyàn má mọ tí ó ṣe tó wọ́n ṣe pẹ̀lú jáhálù gáyù ó wà mí ní èèyàn mọ tí ó ṣe àmọ́ kò ṣe ó wá ṣe tó rọrùn gáyù àti màwáyà ẹgbẹ́ bọ́lọ̀ bá ṣe sọ wan najmi idha hawa ma dalla sahibukum wa ma ibi yejìlá náà bí ò ní ma dalla ọ̀rọ̀ wípé kò mọ̀ tí ó ṣe ẹ̀kàn jù sí ò bọ́yá yóò jẹ àbódà wà mọ́ gbà wá kéèdè sí kó mọ̀ tí ó ṣe tán ó tún wá ya pàntá ní kó ṣe ó ṣe tó rọrùn kí ló tẹ̀lé wà mọ̀ ya ń tẹ́kọ̀ ẹ̀lẹ́wà in huwa illa wahyun yuha wáyù ló kó nǹkan tí ó fún ìyàn ní isma ní pé èyàn wà protected níbi ad-dalal wal-ghash bẹ́yàn bá ti wá sọ ọgọ́rùn bá ti sọ́yàn bí ad-dalal àti gáyù kọ́ kí ni ó replace al-huda wa-rushd al-huda wa-rushd huda ni opposite dalal rushd ni opposite gáyù àbí al-huda gẹ́gẹ́ wa-rushd ibi tẹ́ẹ̀tì pọ́lọ̀ ti wá kí àwọn mùsùlùmí tó kẹ́ tó fẹ́ tẹ̀lé Ànábì tó fẹ́ tẹ̀lé àwọn sàhábà rẹ̀ ẹwà wọn tánà bí wáwí fa alaykum bi sunnati wa sunnati al-khulafa kí ló fi ròyìn wọn ar-rashidin al-kiri al-mahdiyyi rashidin mahdiyyi in tí wọ́n ní láti mọ̀ láti fi gáìdì yìí wọ́n rí gbà lọ́wọ́ mi tó pé wọ́n wá gbà ń kọ́ ò wọ́n wá serious wọ́n lámọ́ náà níbi wọn ò ní ṣe tó kálàfà lábẹ́ àwọn ìkòlàfà rọ́ṣìd pé ìyà ní ẹni tó mọ̀ tó ẹ kó ṣe kó sì ṣe kó ṣe kásàlì kó ṣe laziness kó mọ̀ kó ṣe àbí kò ṣe kò ní jahal kò ní kásàlì then kò wá tó ṣe ìpè kò tó wá ní gáyù ní pé ó mọ̀ ó sì ṣe tó yàtọ̀ sí èyàn lè mọ̀ kán gbà ní nǹkan kíyàn má ní willingness àti ṣe àwọn khulafa ń kọ́ al-khulafa al-mahdiyyin ar-rashidin àbí al-khulafa ar-rashidin al-mahdiyyin yàní jama'u bayna ar-rushdi wal-huda lẹ́fì rí pé tó máa ti sọ̀rọ̀ kamal péyàn pé àwọn kan bẹ tó ṣe pé quwwatul ilmiyya tí wọ́n mọ̀ táwọn èèyàn ó ṣe àwọn thinking ní tí wọn strategist ó ní a lot of ideas àmọ́ kò ní implementing tó wọ́n kàn máa ṣe lásán ni pé yóò máa ṣe láwọn àgbà course yóò máa ṣe wọ́n you want to make money you want to make money nǹkan lọ́wọ́ máa ṣe wọ́n ilé make money how to make money how to kí nǹkan tẹ̀ lòun náà fi jòkó tilẹ̀ pé fi ń ṣe course after course bó try gbogbo tí ẹ̀hún kò lè ṣe tó pé ọ̀rọ̀ mímọ́ nìkan kọ́ lè gbọ́n fi ẹ̀ tí ó lè mọ́ ó tún take nǹkan mi ó take courage ó take persistence ó take grit ó take resilience ó take pé bóyá tó bá pẹ́ kó tó mú result wá tó lè ní sùúrù rẹ̀ ó ní consultant lè mọ́ lè ní sùúrù rẹ̀ àmọ́ òun mọ̀ pé kí ni yóò wọ́ọ̀kì tó bá lọ́dá tẹ̀ tí ọba hádìí ìwọ́ gbà tèmi ní half money kọ́lọ̀ bá jẹ́ kó hádìí yókù mọ́ ó dédé mọ́ lọ bó bá hádìí ẹ̀mọ́ gbogbo ṣẹ́ tí ẹni kún sáà mọ́ design course wọ́n tó ìlúmíyà ló pọ̀lù
àwọn kan bẹ quwwatul amaliyya tí wọ́n ló pọ̀ Ọlọ́run bá fún un ní agbára kó ṣe bọ̀wọ́ lẹ́nu ó nídẹ̀ tí ó guide just tell me tí ẹ̀rọ òun tẹ́ bá ara fún information yìí kiri báyìí yóò sọ di lára pípọ́dà ẹni tó fún information tó yóò yà rí pé yẹ̀wẹ́ yóò tí ẹ̀tọ́ mọ́mí wá òun ní quwwatul amaliyya ti tiẹ̀ lọ́kà lábájú pátó ìrìnyà so now àwọn kan sì ń bẹ̀ Ọlọ́run bá combine rẹ̀ fún kí ni ẹ́sẹ́ǹsì kìíní lẹ́sìn pé gbogbo nǹkan tá ṣe ní láyé àti lọ́run sọ́tún fàtí àlúwà gbogbo tẹ́ntàn yẹn máa ń sọ kí nǹkan tán fi ń di kóòchì tán fi ń tí kankan tí ń ṣe how to make kí ní kankan fàtíà sọ́tún fàtíà ẹ̀lọ́wà kí ni ìtumọ̀ ẹ̀ ní pé béèyàn bá ti mara àyàn lẹ́bùn tọ́lọ́run bá fún yàn tó bá bí quwwatul ilmiyya tí ẹ bá pọ̀jù quwwatul amaliyya lọ tó bá fẹ́ súnmọ́ lọ ìwọ mọ́ fún yẹn ní tó bá ní mọ́ sàwọn kódìjọ́ tó bá lọ ṣe ọlọ́ọ̀lẹ́ mọ́ fún ní quwwatul amaliyya ló fi ṣe ẹni tí quwwatul amaliyya tí ẹ bá pọ̀jù quwwatul ilmiyya lọ kóhun náà má dúó kó tètè máa ṣe ṣíṣe ní kó mọ́ wá Ibn Qayyim rahimahullah discuss issue yìí dáadáa nígbà yóò ṣe tíra kan pẹ̀lú tariqul hijratayn babu sa'adatayn ní tíra náà wọ́n ti kàdé bí àárín papọ̀ mọ́wọ́ gbẹ̀yìn Qayyim ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí àwọn kan bẹ they are more of thinkers ju doers lọ àwọn kan bẹ they are more of doers ju thinkers lọ ẹni tó lọ́nà bá ikú tí ẹ bá jẹ́ doers kò ní sábà láìkì ìwé kù ẹwọ́ ohun òní fẹ́ di professor kankan ẹ mú kókó tẹ́ ń wí wá gbáwọn ìbò ńláńlá irẹ̀ làwọn olóró àwọn Bill Gates àwọn òní gbókà parí Harvard pé kí láǹsẹ̀ mo ti mọ́ ní tí ń lọ mo fi yókù lẹ́ ìmí bá tèmi lọ kò lé ní sùúrù ẹ̀ professor tó ń fẹ́ máa sọ theory òun ní sùúrù theory torí pé tẹ́ ẹ bá fẹ́ kan pé kó mẹ́rin sí bá ti ka action kò sí much but yóò sọ wọ́n pé it will work àwọn kan bẹ báwọn nígbà tó náà wọ́n wà lóyìn àwọn ànábì Ọlọ́run wá fi méjèèjì òun ló fi pé àwọn tán bá tẹ̀lé àwọn ànábì Ọlọ́run ọba ni wọ́n fẹ́ ká pé jù Ọlọ́run wọ́n kúrò ìbádàná Ibrahim wa Ishaq wa Yaqub ulil aidi wal absar ulil aidi wal absar wọ́n ní al-quwwatu fil amal wal basiratu fid din ó ní mọ́ àwa mùsùlùmí fi yàtọ̀ sí mọ́ àwọn tí wọ́n jẹ́ tẹ́sí mùsùlùmí ìmọ̀ fílọ́sọ́fì ti ní àwọn àgbákò tí ó fẹ́ kan wúlò ń gbèsè ayé kó kàn jòkó sínú púpọ̀ sáà máa ronú pé ibi ẹlẹ́ sí gbogbo ẹ̀tàn ẹ̀fà gùn àǹfààní kékeré báyìí lónìí onígbù tí mi àfi ń bá àwọn èèyàn ní fi sọ̀rọ̀ mathematics pé ẹ̀kà ń parọ́ rẹ̀ gbogbo ilé tó fún lókọ̀ yìí láìka yẹnjú ẹ̀ ẹgbọ́ tó wọ́n lọ́ ẹ̀jẹ̀ ń bí tí wọ́n bá sọ fún bẹ́ẹ̀ sí jòkó ìpé bàbá Abraham mo ń lọ síbi ilẹ̀kùn kankan pọ́ìntì bíbà ẹ̀mọ̀ bíbà gbogbo ẹ̀ wọ́n fẹ́ lọ lẹ̀kùn kankan kí n gbà báyìí kí n gbà báyìí kí n délẹ̀kùn àbí kí n gbà báyìí èwo ni ó yájú kí n lọ báyìí àbí ṣé mo ṣe sún ẹ̀ṣẹ́ ẹ̀gbọ́n mi yé òun náà pè Pythagoras theorem ẹgbọ́ orúkọ kọ lára tó pè Pythagoras theorem nú ó wá kọ́ pé léyìí ní adjacent ó pè léyìí ní opposite hypotenuse ẹgbẹ́ kí ni gbogbo òyìnbó yìí ẹni tí ò lọ léèwé gan mo lè sọ fún náà láàánà máa fi ń gba kọ̀rọ̀ gbogbo ẹni tó wà ní léèwé táwọn kékeré tí ò kọ́ bá gbé ẹjá gba kọ̀rọ̀ tó ń sọ ó ti apply Pythagoras theorem ṣùgbọ́n fẹ́ kó tóbi
àwọn ìbùtẹ́mì àti wá ká pé ẹ̀ẹ́kà ń pè lóòkọ̀ ní má pè lóòkọ̀ yọ hypotenuse yọ̀kùn kí ló wí gangan tá a bá fẹ́ ṣọ́ọ̀tí ọ̀nà pé ká gba kọ̀rọ̀ egbó títàn ṣùgbọ́n professor fẹ́ kó níyì ó ti kọ́kọ́ pẹ̀lẹ́ ní ẹ́ pẹ̀lẹ́ ní bí ìyá aláta ó wà kọ́kọ́ abc fọ́dún mẹ́ta kẹ́ tó débi nǹkan tí tẹ̀kan ṣe fúnra rẹ̀ dojúmọ́ tó mọ́ ọ̀nà tó gùn àǹfààní rẹ̀ kéré èyí ni ó ti máa pé al-mantiq tariqun sa'bun àmọ́ qalilul fa'ida kò sọ púpọ̀ láǹfààní pé ṣùgbọ́n tó sì jẹ́ kó gùn yìí kí ló tó ṣọ́tẹ̀ tó pé Ọlọ́run bá dáwọn mùsùlùmí láwọn táwà generous àwọn tètè máa fẹ́ káǹfààní lọ́dọ̀ àwọn èèyàn òyìnbó ló ní wípé mo fẹ́ fìtínà rẹ̀ pé ó dijọ́ tí mo bá tó ní tuntun kí n tó fi tọwọ́ mi yìí lẹ̀ ló fi dààmú rẹ̀ tó bá wọn tèmi fi parí secondary school ìmọ̀ pé tán sọ nípa tó bá sọ ẹ̀ wọ́n kó bá mi púpọ̀ kọ̀rọ̀ tí n ti ń gbá tí mo ti mọ̀ náà ló padà fún pẹ̀lú kọ́ ńlá fún mi ẹgbọ́ hypotenuse in bá pàdé garí bí òyìnbó tó bá rí pé ìwòlò ó fún ló kọ́ ńlá òfílẹ̀ ilẹ̀ òfílẹ̀ ẹspẹ kìnìkan mo sì calculate ìfà kọ́dà ìmọ̀ pọ̀ relate pẹ̀lú ìgbésí ayé mi títí tán tó sọ pé ọ̀rọ̀ kọ̀rọ̀ ni wọ́n ń wí ṣé tó máa sọ fún mi wá ní páàsì kí nǹkan kan yóò bá lókù ó náà lè sáyẹ̀nsì wa yóò lè fi ṣe sáyẹ̀nsì èyí táwọn kan máa fi ṣe tutorial nìkan máa ń pa ó kọ mathematics fáwọn ní máa dín wí káwọn yẹn sàti pass exam tó yẹn ni àwọn ànábì ọlọ́kúlò àìdí يعني أعوذ القوة في العمل والبصيرة في الدين láwọn ànábì tó ibi tá ti lọ ní pé ńgbà tí wọ́n ròyìn Kùránì ọlọ́ni ọlọ́ni yáhádí ìlà rushdi inna sabina Qur'anan ajaba hadha al-Qur'an yáhádí ìlà rushdi yani Kùránì ò ní lídì sí pé kó mọ̀ nǹkan nìkan a tún fún ọ ní irú ìmánì tó nídì àti yẹ̀kínù tí ó fi wọ́ ṣe tó ṣe tó sì ní mọ̀ tó tó wá ṣe tó yàtọ̀ sí níjọ́ta yọ léyìn kó ta separate knowledge kó ń bí pé kó lídì sí rushd òun làǹfààní ò ti sí ní knowledge òun lẹ́fì rí pé èèyàn ní sí báyìí information ni pé ó mọ̀ rí pé tó bá mu sìgá ó lè ba lọ́ǹsì ẹ̀jẹ̀ ẹ̀gbọ́ dókítọ̀ tó ṣe pé òun gan jẹ́ thoracic surgeon pé òun máa ń la àyà ní gbogbo tó wà bẹ́ẹ̀ ní máa ń gbọ́ jáde àtẹ̀yí tóun náà jẹ́ morbid anatomist tó jẹ́ pathology pé tó òun báyìí ní máa sọ autopsy kò sírò lọ́ǹsì ò tí ì rí tó ti bàjẹ́ pẹ̀lú sìgá òun náà tó máa mú fa'ilmuhu lam yahdihi ila rushd torí kìí sọ ordinary mímọ̀ nìkan lèyàn fi máa ń ṣe kìí ọ̀rọ̀ àrímọ̀ kan but àìmọ́mà lè lead automatic for leading sí mistake jẹ́ ohun tí ma fi ní yìnà sẹ́yìn tó ń bá níma ó wá kù sí yóò ṣe àmì tí ò ní zero lòun fẹ́ kan wà kóhùn lọ lárímọ̀ nǹkan ní ó jẹ́ torí kò lọ́pṣà mi ló fi ṣe pé Buddha yẹn ló wà ní fàtíà ìdínà sọ́rọ̀ tó ń sọ́rọ̀ nígbà tọ́lọ́run wá sọ tán wọ́n wá pín àwọn èèyàn sí méjì láwọn tó ṣe wípé wọ́n sí ọ̀nà ìmọ̀mú àwọn kan lé emphasis lórí mímọ̀ nìkan kò sọ̀rọ̀ pé ká ní moral obligations religious obligation pé ká complete in time ká sì dúró tì àwọn ní al-maghdubi alayhim al-yahud gbogbo nǹkan wọn mọ́ ànábì Ọlọ́run bá pọ̀ wọ́n fi hàn wọ́n lakinnahum lam yahtadu bi Ọlọ́run ní ká sọ pítọ̀ hidayah ti wà yìí kó má jẹ́ component ẹyọ kan fún ipé ìtòjẹ̀ yahdi ila rushd then àwọn kan wá bẹ́ tí wọ́n àwọn ti ṣẹ́ lórí ẹ̀mí tí wọ́n fẹ́ ṣe ọwá láàkín tí ó ṣe ẹgbọ́n ó láàkín tí ó ṣe ó wù ú ṣe kò wá mọ̀ tí ó ṣe
ní kẹta pé kí lẹ́fẹ́ ká sẹ́ ní sáàmù bá ṣe sáàmù sókè wọ́n ni àbọ̀ọ̀lú làwọn gbé pé ìtawọ̀ ní èyí tó pé lẹ́yìn bàtà bá mọ̀ náà kọ̀ yá dí ìlàwọ̀ṣì onígbàtọ́lá wọn bọ́rọ̀ yà náà bí Ibrahim oníwà lọ́pọ̀dé àtẹ́yìnà Ibrahim rushdahu min qabl wa kunna bihi alimin. Imran bin Hussein náà sàbí Ànábì sallallahu alaihi wasallam nígbà náà Khuza'a ní Imran bàbá Imran náà Hussein bin al-Mundhir bàbá ẹ̀ kó tó gbà Islam ó wá bá Ànábì Imam náà Hussein kan bí òun jẹ́ mùsùlùmí lò bàbá ẹ̀ náà jẹ́ mùsùlùmí sàbí làwọn méjì àmọ́ kí bàbá ẹ̀ tó gbà Islam àwọn Banu Khuza'a wọ́n yẹ ṣe Quraysh but àwọn ibi táwọn tí wọ́n bá àwọn Quraysh gbé ní Maka wọ́n sì ní pògà wọ́n ní pògà Hussein bin al-Mundhir wá sọ́dọ̀ Ànábì òun ṣe mà fún wọ Muhammad olóò jẹ́ Hashimi ó jẹ́ Qurashi ìwọ tó jọ mamọ̀tọ́lẹ̀ taqtulu qawmak àwọn àjọ rẹ̀ àwọn èèyàn jẹ́ lọ ń pa irú èèyàn wo ni wọ́n àwọn ìwà sálàyé ẹsẹ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan parọ́ mọ́ ní oṣù báyìí ọlọ́run tí gbà Islam pé ṣùgbọ́n ẹwọ́n gbọ́ kẹfìlì mọ̀ pé Lárúbáwá wọ́n dá tànújà ìléyà ní ìtí ìsẹ̀ mùsùlùmí nù wọn ọlọ́run máa jí pọpọlọ wọn clear pé wọ́n mọ kókó manage àwọn Greek làwọn ní ìdí pé àwọn fẹ́ mọ pípọ̀ kan tó act mùsùlùmí ló ní pé kó mọ nǹkan tó jẹ́ kókó ó lè mọ̀ púpọ̀ but kókó torí pé àtẹni tó gbọ́bọ̀lọ̀ lẹ́jà yóò sọ kókó ó wá sọ fún àwọn ìsọ̀sọ́ Ànábì kọ́ mi ní nǹkankan ẹyọkan àdúrà ẹyọkan náà kàn fẹ́ kọ́ mi pé ma lọ sí òun ò tí sí fún bá Ìsìlámù ẹgbọ́ pé mo ti gbá láyé rẹ̀ ṣùgbọ́n jìnàwó tó bá yẹ pé tó ń rí Ọlọ́run máa bẹ lóòtọ́ kọ́ mi ní nǹkan tí ń ṣe pé ẹgbọ́dọ̀ ní padà wá Ànábì wa ní ọ̀dà kó sọ pé Allahumma alhimni rushdi wa'idni min sharri nafsi sọ fọ́nà pé kọ́lọ̀wọ̀n ọba kó inspire rẹ ní nǹkan tó fi lè mọ̀ dúdú tí ó sì wọ́ṣẹ̀ wa'idni min sharri nafsi sọ mi níbi aburú ẹ̀mí ní tẹ́mi máa ń ṣe kó látọ̀ bá fún mọ̀ lórí ọkọ̀ tó ń jẹ́ ìrìn lórí pé no sọ kọ́lọ̀wọ̀n sọ kọ́lọ̀wọ̀n mà lọ lè ṣe yìí zikiru táà ibi kọ̀kọ́ fún kò tí di mùsùlùmí gbà tó sọ́rọ̀ àwọn aráàríwá ya sọ pé ọkọ̀lùkọ́ Allahumma azimli ala arshadi àwọn tí mo bá tún mọ̀ nǹkan tí bá ṣe tánà fún mi ní determination kí n lè ṣe so many people ló mọ̀ tí ó ṣe tí ó sí azima bẹ́ẹ̀ information tí ó pọ̀ iṣẹ́ ń pọ̀ sí láàṣẹ sí àbí àti ẹ̀ẹ́dẹ̀ tí wá lálàṣẹ gbogbo ẹ̀ mo fi tí àwọn tó ṣe pé wọn ò tí bá bí ma ṣe rí kí ayé tó dé o àgbákò nǹkan ni mo ká kéré kan mo bá wọ́n tẹ̀ sí ẹ̀ bá sọ fún mi pé Bukhari gbà Bukhari ó gbélé ìwà bóyá dáa lórí mo gbá àwọn tó bá wọ́n sọ Bukhari báyìí kan ó bá wà jáde pé Bukhari gbà wọ́n wallahi ní Bukhari bá wọ́n àti ìṣẹ́lẹ̀ ìsìn Bukhari ayé gan sí ọdí Bukhari gbà wọ́n tí wọ́n ìdáàbò tó lọ sí èèyàn tí ó wá tẹ̀fẹ̀ kan mọ̀ nǹkan tẹ́lẹ̀ tó jọ ọgbà ilé ayé ti dẹrùn wọ́n tẹ́ kiri kan sí wá ní fi hadithin sahahul ulama mo wá wo hadisi tí ń rí mo wo isnadi
mọ̀nkọ́tẹ̀ àbí gan sí ọ ni tọ́ ìdí sí ìṣẹ̀lẹ̀ ojú pé torí pé ó ti gbọ́gbọ́n pé ìjálù ó fèkọ́ ló tú sí sọ àwọn olùlọ́mọ́ wàhálà dé so ìjọ́ tó náà wà gbé kútúbà ó gbé wá ó gbé ẹ̀rí jáde so wọ́n ti fojú wo pé knowledge is just information. Islam will knowledge as information. Kò wo bẹ́ẹ̀. Torí pé tó ẹ̀ kú bá wo bẹ́ẹ̀ ni Islam ò bá pe ẹni tó fẹ́ kan mọ̀ òdodo tí ó tẹ̀lé náà ní alim ọkùnrin pè bẹ́ẹ̀. Àwọn ilé ìkàn fẹ́ kí èèyàn mọ̀ náà ni kódà tó bá ní ṣe òun lẹ́fìrí pé ìmọ̀ sọ fáwọn ìwé kí sọ̀rọ̀ tó bá ti bíúdì ọkàn rẹ kódà kan bá yóò fi Ọlọ́run gan po òfin tí wọ́n gan ṣe fún ara ẹ̀gan ò ní tẹ̀lé ẹgbọ́n ṣé gbogbo constitution tánkọ̀ yìí ní sí àwọn tánkọ̀ ìjọba fẹ́ mú bá yóò sì bí pé gbọ́nà lọ lè kọ́ wá gbogbo òfin láwọn tán tó lé òfin iná fẹ́ fi ṣe ni pé kí kankan má yanjú the same àbúkúnsí ní ó lè àwọn ọmọ bẹ́ta the same òfin inú constitution ẹ̀yọ̀ kan wáyé àwọn lọ́yọ̀ ó sì máa ń fa pé kọ́dà wátà ìsí lọ́yà sí kí èso ìbò wọn fi kọ̀ gírí èwo ló tó wá ń dàrú pé ẹyọ̀ ìtumọ̀ yìí náà ni pé no sáà nílé wà níwáyé 50 àwọn náà sáà náà wà ní 50 kò ní yẹn bẹ́ẹ̀ni ẹgbọ́n kò ní yẹjú pé yẹ́ tẹ̀ jámù fùgbá náà kò ní yẹjú ẹgbọ́n sí ìpínlẹ̀ lára jòkó tí tí ìpínlẹ̀ lára jòkó tí kódà tó fi kẹrin tán tó pè náà tó náà bẹ̀rẹ̀ náà tán draft ẹ̀ bá yóò tó máa sọ nǹkan yóò mọ táwọn fi sọ́kàn gbà táwọn fẹ́ draft ẹ̀ yóò lè lo my lord ẹ̀tún wò dára ó dàgbà my lord lẹ́nu wá sí níbi pé ìtẹ̀bọ̀jọ́lá bí tẹ́lẹ̀ àṣọ́sọ ọ̀rọ̀ kékeré tó yẹ kó yanjú ewu lẹ́ ń sọ latin fún ó lè àwọn méjì wọ́n wáyìí kí lẹ́fẹ́ tó ṣe so in plain terms adájọ́ ló tó dápọ̀ sí ọlẹ́ ẹlọ status quo and tẹ́kẹ́ gbogbo sọ status quo kẹ̀kẹ́ so ìwọ ewu lẹ́ ń jẹ́ sí ìwọ ó gbọ́dọ̀ délé rẹ̀ mọ́ ìkẹ́ lọ́wọ́ lọ́bẹ̀ ewu lọ ìmú lọ́lọ́ ewu lọ kò nílò ìmú lọ́lọ́ ẹ̀fẹ́ kọ́ yanjú ni ta ni ó gba pàtí ara wọn wọn ìtí mo mìíní ní ẹ̀kẹ́lẹ́jọ́ sọ pé ìtí mo mìíní ó sọ fún ọlọ́yẹ̀ wọ̀lọ̀ fa wàhálà pé ó sọ fún pé má fa wàhálà ó lè gbé lọ sí Supreme Court àmìnì ò ìtẹ́ mìíní pé lágbájá ló jẹ̀bi kó kúrò lórí àga ẹ̀ kí ní kó bọ́ bẹ́ẹ̀ ọgbọ́ ó sì gbọ́dọ̀ sọ nǹkan ní ìtí mi ò sọ tó bá sì rújú padà ẹ padà wá kéèsọ náà ẹ tó fẹ́ kí nǹkan parí nù yóò wá túlẹ̀ bí wá ní my lord ò sọ yẹn ẹgbọ́ wọ́n tún lọ sí gọ́ọ̀dọ̀ pàpí àwọn ọ̀sọ̀gbá lẹ́yìn ìgbàtà tó wó lẹ́yìn oṣù mẹ́fà náà wọ́n tún lọ sí kíníkẹ̀ ẹni tí ó fẹ́ ó típíkà Yahudi ló ní pé ẹsà àwọn ọkọ̀ information wa fẹ́ ṣe ẹgbọ́ tó ní Ọlọ́run inna Allaha ya'murukum an tadhbahu baqara kí ló dé náà ẹgbọ́ ẹ̀bẹ̀rẹ̀ lárúwá àgbàmọ̀ yóò Ọlọ́run ayé láti ẹ̀pà baqara ẹni màálù pọ̀ èyí ò gan kò wú ṣe lọ́kọ́ bẹ̀rẹ̀ kàtàkìzọ́nà huzwa àmẹ́bí sọ pé ẹ̀ẹ́bà òkè ọya ó díwó lánàá rọgbà ẹgbọ́ nǹkan tí ó dàrú yóò sì máa cause confusion bẹ́ bá àbẹ̀ ọlọ́run bá rẹ̀ pé màálù yẹn àmọ́ kọ́lọ̀ ṣé wọ́n sọ kọ́lọ̀ fún ọ̀tẹ́lẹ̀ ni then ṣé yìí tí ṣe kí ní ẹ̀kẹ́ ẹgbọ́ bákọ́rọ̀ tẹ̀fẹ́ náà bákọ́rọ̀ bí ní síyáàkù yẹn wọ́n yẹ ni bákọ́rọ̀ tó mọ́kànlákùn bákọ́rọ̀ ayyu bákọ́rọ̀ ẹgbọ́ tó wí innal bákọ́rọ̀ tashabaha alayna
pé ọ̀rọ̀ màlúù yẹn dàrú kí ló dàrú ń bí bá kọ́rọ̀ tá fi bèèrè kò fẹ́ ṣe wà iná inṣàlá làwọn tàbí ẹgbọ́ ẹni tó ti mọ̀nà tẹ́lẹ̀ ní inṣàlá nígbà tán padà wá tún sọ ọ́nà tán fìtínà nẹ́bí ẹgbọ́ tán ọlọ́run wá sọ pé kò dàrú fàdábà húhá wà máa káàdù ya fàánù wọ́n padà ju àwọn kó wù wọ́n sí wọ́n kò lè wọ́n fẹ́ jù gan kò wù tọ̀ inú rẹ̀ ní ọlọ́run bá já mọ̀ pé mùsùlùmí ò rí bẹ́ẹ̀ mùsùlùmí ò rí bẹ́ẹ̀ ẹni tó ṣe pé tó bá ti gbọ́ nǹkan yé ṣíṣe gangan la fẹ́ kó jẹ́ kìí ṣe kí information pọ̀ sọ́lọ́ ni Qur'an yahdi ila rushd Qur'an yahdi yóò fi tó lọ hàn yóò tó wá fún ọ ní nǹkan tó ní láti ṣe tó fi ṣe kìí ṣe pípò kàn mọ́ nìkan Ànábì sallallahu alaihi wa sallam Allahumma inni as'aluka al-azimata ala rushdi wa thabata fil amr Ọlọ́run níjọ́ tí mo bá ti mọ̀ nǹkan tó yẹ kí n ṣe dákùn determination willingness tí ó fi wù mí ṣe dákùn fún níjọ́ tí mo bá ti mọ̀ àṣẹ tó pa ní tí mo sì ti ń ṣe ìdílé dúró lórí ẹ̀ yàdí ìlàwó ṣe lọ́wọ́ bá pẹ̀ Qur'an fa'ámù ìyàdí so nígbàtí al-Husayn ibn al-Munzir wá sọ bẹ́ valentine sọ ọya máa sọ pé Allahumma alhimni rushdi Allahumma azimni ala arshadi amri zikiru tí wọ́n rọ̀ lè ṣe nù kò tí di Muslim after some time ó wá padà wá Ọlọ́run ti ṣí ọkàn rẹ̀ ó ti gáìdì ẹ̀ fún tí ó ṣe wá tọ́ òun fẹ́ gbá sílámù báyìí náà tó máa gbá sáfà wá kọ́ ní nǹkan bí tó máa sọ ní sílẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn ọkùnrin tó ti gbá Allahumma freely ma asrartu wa ma a'lantu àwọn tí mo ṣe pamọ́ tí mo ṣe láṣìṣe láwọn ṣàforíjì fún èyí tí mo fi hàn ṣàforíjì fún mi èyí tí mo gbé síwájú èyí tí mo gbé sẹ́yìn so tó mì pé ó ń ṣùdù fi jẹ́mí ọmọ ó pàtàkì and Islam yìí sì fi information pamọ́ nítorí pé kó fi lè níyì pàmò highlights nìkan ní òní ẹ bá wo iṣẹ́ tí àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ń ṣe ẹbá dé Saudi ẹ̀dẹ́ Egypt ẹgbẹ̀bí tán tí ń kọ́ pẹ̀sẹ̀ wọ́n bá lẹ́yìn bá ṣe magister tíra tí ó ṣe ráyìí wọ́n lè ní follows méjì ní masters tíra tó ṣe masters wọ́n lè gbé bóyá doctoral wọ́n follows mẹ́ta kẹ́ni tó ń ṣe ó tó gba PhD mẹ́wàá ọdún òyìnbó ìbátò òyìnbó sọ fún pé ọ̀síwá waste knowledge wáyé ó ma kíp ẹni tó ma fi gbóyè pépà kan náà ni contribution to knowledge ó mú lè jáde pé kí ló dé kí ló bá débi kó sọ pé mo wá fẹ́ ṣe àwọn nǹkan àwọn articles of kìnnìkan nínú tafsir tó bá rí báwò ó ti pọ̀jù sọ pé o fẹ́ wá àdáwátù náàwù tó wà ní sọ́tù Fatiha tó bá ṣe gbogbo yòókù wá kípù ẹ̀ níṣẹ́ ìtẹ́ ó máa yọ jáde lẹ́yọkọ̀ ó fi lè gba PhD kan ó fi lè gba PhD kan ó wà ní PhD lọ bí ó èyí tí wọ́n dà kan èsì ó ti dálẹ̀ àwọn ṣe gbé bá kù sí mi mọ́ àwọn fẹ́ dárú ilé ilẹ̀ mọ́dálẹ̀ so àwọn àfáà ti wá ṣiṣẹ́ lọ tí wọ́n nígbà tán dé sístẹ́mù tòyìnbó iṣẹ́ tí wọ́n tó bí iṣẹ́ ńláńlá wọ́n bá sọ iṣẹ́ ẹyọ kan wọ́n wá gba tẹni tó ń kàn kọ pépà níjọ́lá àwọn pépà méjì mẹ́ta iṣẹ́ tiẹ̀ tó ń wá kọ orú rẹ̀ márùn-ún wọ́n lọ́wọ́ ní pépà márùn-ún wọ́n ní wọ́n ní pépà kan òun lọ́kọ́ fi dìlé káwọn àfáà tó mọ̀ ní professorship gbà láwọn universities àmọ́ àwọn padà ti wá gbọ́n pé mọ́ wọ́n
á sáwọn kan fọ́lọ́ á sì tí náà wá ó rí professor tó pọ̀ láyé rẹ̀ àti ìtẹ́lẹ̀ máa ṣe lò èmi náà ń bọ́ èmi náà máa ṣe ní pépà méjì máa jù sí ọ máa ti jù sí ọ̀tán yóò kúnlẹ̀ wó ló ní 150 publications àmẹ́rin tí mo ní tíra tó ní pé ní sin volumes mẹ́ta ní 5 points o ní 500 nígbà olóòfóòn ní 100 points èmi náà ń bọ̀ so lọ́nà àdí ìlàwọ̀ṣì so Ibn Abbas radiyallahu anhu òun ni ó gba àdísì ìrìnàpọ̀ ọlọ́run wọ́n tó fà lọ́sọ̀ lákàwọn tó ń sọ báyìí wípé iná sàmìnà Qur'an ajabata ń bọ̀ lọ́lọ́run wá sọ àyàkàrí pẹ̀lú uhiya ilayya anna ustama nafarun méjì àkọlù so pẹ̀lú òpin Ibn Abbas ànábì ò fẹ̀kan wà wé páwọn àlùjànnú ń gbọ́ so ànábì ò ní ti àwọn àlùjànnú ni wọ́n gbọ́ ìdánábì nǹkan so now òun ni Sa'id ibn Jubayr lórí bí sọ̀rọ̀ hadith Bukhari àti Muslim ni Sa'id ibn Jubayr wà gba ọ̀rọ̀ Ibn Abbas Sa'id ibn Jubayr jọmọ̀ Ibn Abbas jara fa kúfà ó ní ma qara'a Rasulullahi sallallahu alaihi wasallam ala al-jinni wala ra'a ànábì ò ka Qur'ani fáwọn àlùjànnú kò sí rí tàbí ó ń ka Qur'ani wọn gbọ́dé wa innama atawhu wa huwa bin nakhla wọ́n wá bá ní batnu nakhla fasami al-Qur'an tọ́ eléyìí opinion Ibn Abbas. Ibn Mas'ud ní Sahih Muslim òun sọ wípé ọlọ́run ọba ó direct àwọn àlùjànnú wá bá nàbí ká nàbí fi lè ka Qur'ani fún wọn ó sì kìlọ̀ fún wọn tó bá nàbí fẹ́ ká méjì wọn wọ́n sì jọ ní interaction lẹ́kàntà tí ọlọ́run pàlá sí Qur'an fún wọn Qatada lópin ẹlẹ́ alkọ́mọ̀ ọmọ Ibn Mas'ud ó ní qultu li Abdullah àwọn sọ fábílá Ibn Mas'ud ipe man kana minkum ma'an nabiy sallallahu alaihi wasallam laylatal jinn ta ló wà nínú yín tàbí ní ìsájá Ànábì alkọ́mọ̀ jẹ́ tàbí Khadram ta ló wà pẹ̀lú Ànábì nínú yín pẹ̀lú Ànábì ní òru gbà tí olómítà wà jẹun Ibn Mas'ud sọ pé ma kana minna ma'ahu ahad ẹ̀rẹ̀ kan náà ó sì pẹ̀lú pé bó ṣe ṣẹlẹ̀ ní wípé faqadnahu dhata laylatin wa nahnu bi Makkah àwa Ànábì tì láàrin wa lóòkà àwa Makkah faqulna àwọn sọ láàrin wa pé uqtila Rasulullah sallallahu alaihi wasallam awustutira wọ́n ti já Ànábì gbé wọ́n ti pa ní láì mọ́mọ́ àbí wọ́n ti gbá Ànábì fò látàwọn wọ́n fàntọ̀lápínà natlubuhu fi shi'ab àwọn alò àwọn Ànábì káàkiri bí àwọn inú àwọn ààyè tó wà nínú kòtò òkè lẹ́bá wọnú òkè ilé tí ó wà mẹ́ àwọn Ànábì káàkiri falaqinahu muqbilan min nahwi Hira àwọn ìpánà bí sọ̀sánbọ̀ wá láti from Hira gáàrù Hira wá ti bẹ̀ faqulna ya Rasulullah anú òjíṣẹ́ Ọlọ́run ayna kunta ìbúlẹ̀ tí wà laqad ashfaqna alayka ẹ̀rù ti bà wá lórí ẹ̀rù bà wá wa qulna lahu àwa sọ pé asbánu pé bitna laylata bi sharri laylatin bata biha qawmun hina faqadnaka irú oorun tá a sùn lóru òní pé ààríọ wọ́s oorun ni that is stay wa tá stay lóru òní pé ààríọ káàkiri káàkiri wá sí gátó situation tàbára wọ́n situation tó dára látàrí Ànábì wá sọ fún ọ pé innahu atani da'il jinn olùpèpè nínú àwọn àlùjànnú ló wá bá mi fadhahabtu uqra'uhum al-Qur'an mo wá lọ kí Qur'an fún Ibn Mas'ud nínú rìpọ́tì ilé yẹn Ànábì sọ fáwọn
bọ̀ lẹ́yìn ìgbà táwọn ìṣẹ́sọ́ àti ka Qur'an fún kò sẹ́nì kankan bẹ̀ náà sàábé bọ̀ kí láti wá ṣe fàdáhàbà bí na náà wá mú àwọn sàábé tó sọ fún fa àrọ́ náà àfàrọ̀ náà wá forí pa wọn àpá yàpò kò tí rẹ́ṣẹ̀ sórí igi yìí sórí kìíní kìíní kàtà fi dáná ní ibi tán wà ní irú àgbà ìpọ̀ pé àwọn traces tẹ́lẹ̀ rí 2 points ó fi àthárọ̀ ní ẹ̀rọ nìyí àtàwọn traces iná wọn tí wọ́n kó bí n pé òru ni so lọ́dọ̀ Ibn Mas'ud báyìí ń gbà wípé àníṣàṣẹ́là ó fẹ́ kan mítà àwọn àlìjànú ó sì Qur'an fún wọn so anybody àwọn àrínà àwọn afátáwọn olùlé rẹ̀ pé Ọlọ́run fẹ́ kan rán ànábì ó sì rán sáwọn àlìjànú ànábì sì ṣe bẹ́ẹ̀ so bá náà ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn ìtumọ̀ ẹni pé àlìjànú both parties náà wọ́n gbà pé àlìjànú ò ní ìlú jíṣẹ́ mi lẹ́gbàá tàbí ti dé o àmọ́ pé ṣé practical terms sánábì méjì irú mọ̀ sórí gba eléyìí wà tọ́ sábàbù nùsùlì ló lọ pẹ̀lú wa idh sarafna ilayka nafaran min al-jinn yastami'una al-Qur'an àgẹ́gbẹ́ ìsìn lọ pẹ̀lú qul uhiya ilayya annahu istama'a nafarun min al-jinn tọ́ tẹ́ bá wá wo méjèèjì àyà méjèèjì ẹwọ gbọ́n àkọ́fẹ́ fún al-Qur'an wọ́n ní inna sami'na Qur'anan ajaba yahdi ila rushd ẹwọ ti sọ́tọ̀ àkọ́fẹ́ wa idh sarafna ilayka nafaran min al-jinn ìgbà tá a darí àwọn kan wá ìgbóhùn àwọn àlìjànú yastami'una al-Qur'an wọ́n tẹ́lẹ̀ sí Qur'an falamma hadaruhu ìgbà tí wọ́n débi tánàbí tí ń kéwù qalu ansitu ìdákẹ́ tó mi pé ẹni tí ń gbọ́ ilé kìí ṣe ẹni tí ó ń fẹ́ kan ká tó wà wẹ́ pé ọmọ falamma qudiya nígbà tánàbí parí tí ń ké wallaw ila qawmihim mundirin wọ́n padà sọ́dọ̀ àwọn ọjọ́ wọ́n kìlọ̀ fún wọn qalu ya qawmana ẹ̀yin ìjọ wa inna sami'na kitaban unzila min ba'di Musa agbọ́ Qur'ani kan agbọ́ tírà kan tán sọ̀kalẹ̀ lẹ́yìn ànábì Musa musaddiqan lima bayna yadayhi tírà yìí ó ń júwe ó sì ń tọ́ka sódodo nǹkan tó wá before rẹ̀ yahadi ila al-haqqi wa ila tariqin mustaqim ó ẹgbẹ̀gbẹ̀ yahadi ila al-haqq wa ila tariqin mustaqim ó lídì sí òdodo àti tariqin mustaqim ìyẹn jẹ́ yahadi ila rushd so now aya yìí Ibn Qayyim rahimahullah ó ní kí ló dé tí wà áyà yóò fi jẹ́ yahadi ila al-haqq wa ila siratin mustaqim àbí sàpérù tá máa ń rí ila siratin la máa ń rí àbí kí ló tẹ́ jẹ́ wa ila tariqin mustaqim Ibn Qayyim sọ wípé wallahu a'lam wọn bá lọ́mọ tó gbà lérò wípé torí pé níbi áyà wọ́n ti dákọ̀ kitaban unzila min ba'di Musa tírà kan tá sọ̀kalẹ̀ lẹ́yìn Musa àwọn ọmọ àlìjànú wà wẹ́ káàdì Musa wá ó dà nípa ní àwọn sálàfù àtànáwà àlìjànú ikọ̀ wọ́n wà lórí Yahudi ni wọ́n pé náà fi dápọ̀ Musa ọ̀pá àwọn mí ò gbà bẹ́ẹ̀ wọ́n ní tó wà tó fi dápọ̀ ní pé ó ti dápọ̀ àwọn ẹgbẹ́ Ọlọ́run fẹ́ jẹ́ kí Kùránì hàn wípé ìntánàbí sàásọ́là mú wá kìí ṣe ìlànà kan tó gbóhùn nìkan ló gbàbẹ̀ ìlànà táwọn ànábí Ọlọ́run ọba ti gbà tóun náà wá gbàbẹ̀ tí ó mọ̀ sí rere wí kul ma kuntu bid'an mina rusul tẹbásí kul ma kuntu bid'an mina rusul sọ́lá àkọ́fùlò náà rí pé ìtumọ̀ tọ̀ríkù tí tọ̀ríkù yàtọ̀ sí sirat tọ̀ríkù ni as-sirat alladhi qad taraqahu qablahu taraqahu àwọn kan tó wá sáájú ẹ̀ náà jẹ́ ti gbábi so ní pé tọ̀ríkù steady sirat ó fi lè lọ kí n tánà sọ̀sọ́lá mú wá ní ṣe nǹkan tuntun lẹ́yìn kí ló lè tán fi dápa náàbì Musa
wọ́n rí pé tí Qur'an ń wí bó ṣe ní àwọn instructions tí ó fọ ẹ̀mí mọ́ bẹ́ẹ̀ náà ló tún láwọn òfin ó lófin ó tún mójútó ẹ̀mí kò mójútó ẹ̀mí bíi pé kéèyàn wà cut off níbi láìfù iṣẹ́ ayé tí ó bá mójútó ẹ̀mí rẹ̀ àmọ́ má fẹ́ yàwó wọ́n ṣe kí nìyàn kan má jẹ jajù wọ́n jẹ ẹran wọ́n ṣe kí nìyàn kan aṣọ ìyọ̀kan ní kó wọ́n wọ̀ òun kó méjèèjì torí ẹni tóun náà kó méjèèjì bá náà àwọn ànábì Ọlọ́run kò ní Mùsá òní Mùsá confusion táwọn tí wọ́n jẹ́ Kírísítẹ́nì dálẹ̀ fún wọn ń bẹ lára pọ́blẹ́mù ta nípa òfin Nàìjíríà òun sọ wípé nígbàtí ànábì Ìsá ti dé ní Jésù ti dé kò sí Old Testament náà grace nìkan ló kù òun láwọn òfin lẹ́yìn ó wá fàyè lẹ̀ káwọn tí wọn ò fẹ́ kan gbọ́ lọ́wọ́ bá gbọ́ kán fíìlì space àwọn sọ̀rọ̀ àwa ní torí Ọlọ́run ṣe bí Bible tiẹ̀ ní wọ́n interpret bá wọn Kùránì tèmi ò gba kò sí space kankan tẹ́ fíìlì ọgbọ́ so òun ní fi dáwà láàrín kan pé ìfẹ́fẹ́ fi ṣẹ̀rí àti nínú kúlómìn so mọ́ tí jẹ́ ṣẹ̀rí àní ṣe hùdúdù nìkan ṣẹ̀rí àní pé ìbéyàn bá ṣe ìjìyà bẹ́yàn bá ṣe bá ìpèsè àlùwàlá ìrun ìyàwó gbogbo ẹ̀ so now ẹnu tó ń gbé ní ìjà sí ni ṣẹ̀rí panel ìwọ ló kú bára rẹ̀ tó bá sọ pé tọ̀ kò sí ìran tó kàn kò sófin lẹ̀kẹ́ fíìlì space mo ní èmi ò ní space tó fíìlì ọgbọ́ bá ń kó tèmi ní tí sì ń béèrè lọ́wọ́ rẹ̀ náà ni pé èmi tí ń ṣe ṣẹ̀rẹ́ àgbésí ayé mi lóòrùn ìrìn sí ní tí kan béèrè pé jẹ́ kémi náà lọ́lọ́pàá kán ládájọ́ kán bá ń pè yẹn wá pé tí ò bá wá ẹgbẹ́ ní tí ìjọba lásán nù tó sọ ní tí ò bá ti lẹ́gbẹ́ inú wọ́n tó fi ń rú ni bí wọ́n náà ṣe ní pé ńjọ́ tó bá lọ lè ṣe church marriage tó ṣòro ilé ìtánkọ̀ oní kọ́ọ̀tù tó lọ tó bá fẹ́ seek divorce sọmọ́ kìí sí family let's meeting divorce tó ló ti láwọn owó tẹ́ fúnra yàbí ṣé tí ò bá sọ́lọ́pàá tí ò sí kọ́ọ̀tù mẹ́ yóò fún èmi wá ní tèmi ń kọ́ ó ní àwọn faramọ́ kìíní ìṣẹ́ mo ṣe marriage kọ́ọ̀tù tó fi wá ní airport ní kí nọ́mbà tẹ́sí kí ló wá lọ pé ẹ̀sìn ìlànà tírà Taurita òun ló combine both instructions tẹ́mi ń fi ń ga àti code of conduct life àwọn eléyìí láwọn yọ kú bẹ́ẹ̀ sí pàlá bí ìsáṣẹ́rí bẹ́ẹ̀ pàlá bí ìsáṣẹ́rí mùsọ́díkọ́ lè mọ́ bẹ́ẹ̀ yàdé ìlú náà wí ọba ṣẹ̀rọ̀ bí rọ̀súlẹ̀ láti ìbádé àmáwọn eléyìí táwọn láwọn múnu bá táwọn náà wá ṣe ń kọ́ Ọlọ́run dá gbogbo òfin nù àmọ́ kò dá òfin táìtì nù gbà tó ti mówó lọ́wọ́ wọ́n ní Old Testament lòun Ọlọ́run sì ní so wọ́n lè yẹn náà ti bá lọ́rọ̀ kọ́nà tó ń fẹ́ pèlè ọba mọ́ táìtì wá you go to hell so now eléyìí ni bí sábàbù nùsùlù àyà yìí àkọ́kọ́ nǹkan ta fi ṣe introduction síbẹ̀ ni pé Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá pọ́n lé bó ṣe rán sáwọn èèyàn lọ́rọ̀ sáwọn àlìjẹ̀nú wà àwẹ̀ ẹ̀pẹ́ ilé iṣẹ́ establish pàlìjẹ̀nú ń bẹ anybody bá ń sọ nǹkan mí àṣẹ ni àwọn kan bẹ ní àwọn kan bẹ mùsùlùmí tí wọn bàbá àlìjẹ̀nú wọ́n àmọ́ gbọ́ fún wọn láwọn àmàdí yẹ́ ọgbà ó tẹ̀ fún ìṣẹ́ mùsùlùmí náà ìṣẹ́ mùsùlùmí àmàdí yà tó máa fi sọ pá nàbí ìpínlẹ̀ sọ pé Mirza Ghulam Ahmadu pé anábìọ̀rọ̀ kìkìrí èyí tó ń bá alọ́pẹ́tọ̀ náà kìí ṣe rẹ̀ ànábì Ọlọ́run àmákìrí kẹtọ̀ àti náà sàwọn ọ̀rọ̀ mí níbi àwọn kan mí tó ń bá kó sí ara kan mí tí wọ́n kó sí náà ní pé àwọn ọ̀gbà pálíjà lórí níjọ́ tèmi ò ìmọ̀ fẹ́ nìkan mẹ́sàn pípẹ́ àbálójà rọ̀
èmi ò mọ̀ tẹ́lẹ̀ nígbà táwọn léèwé àwọn mítà àwọn àdíyà ẹgbẹ́ ìsà yí gbogbo nùsùsù ní yẹn lọ́rùn ìsà ń lọ lọ́rùn mo ní tọ̀ kúlúwíyà ìláyà náà ustama aláhàmì jírí kí ló wà tú sí ó ní jíní ní anything tó bá jẹ́ creature tó jú orí pé ó lè mean in microorganisms ẹwọ̀n kan so náà lànàbí wá ka Kùránì ìgbàlọ́jára ìtẹ̀ ìṣẹ̀bẹ̀ ìgbàlọ́jára sí bẹ́ẹ̀ rò àwọn ilé ìsì tóbi gbogbo àwọn tẹ́wọ́ ìṣẹ̀lẹ̀ sẹ́lá orísun àwọn microorganisms, viruses, bacteria ewé aljin tó bá pàmọ́ falama janna alẹ́ ilẹ̀ so òun wà lànàbí láwọn sọ pé yá dí ilà olùmíṣìrí ìgbọ́ ibi ìtàn nẹ́tíwọ́lù nẹ́bẹ̀ ni pé ẹni ẹ̀dá kọ́dà àwọn kan mẹ́ tó tù pé màláíkà ló mẹ́rin yóò ní ìṣẹ́ bọ́lọ̀ bá gbé wà jáà ló bẹ́ iná hú àbẹ́lẹ̀ jinnati nasaba jinnati nẹ̀sí àwọn màláíkà sí ní ẹ̀fẹ́ ní kí n problem rẹ̀ náà tọ́wà pàá kí ló tó fẹ́ pàpàá jẹ́ mọ́lẹ̀ èyí tí dúró yóò fẹ́ gbá èyí kí ló ṣe fọ́ ok now tó wà pé bẹ́ẹ̀ bá ní minal jinnati wà náà sí táà ń tọrọ ọ̀ṣọ́ èyàn máa ń tọrọ ọ̀ṣọ́ lórí ìkẹ́ tó ẹ̀ sí sí minal jinnati wà jẹ́ kiri sọ àwọn màláíkà kan náà ń bẹ alẹ́sí yíwà sí ìṣúṣù lórí náà sí microorganism náà yíwà sí ìṣúṣù lórí náà àtọ̀ olóòmà pé àwọn creatures ọlọ́run bá pọ̀ ní kí ló dé tàjẹ̀ náà gbọdọ̀ sí ń bẹ̀ sáàjẹ̀ ló ṣe ọdí ẹnìyàn kò sáà dìná rẹ̀ kí ló dé tó ń bínú àlùjànnú and so all established power àlùjànnú rẹ̀ and wọ́n sì gbọ́ Qur'an and even kódà kánàbí tó dé gan lárúbá gan wọ́n parí àlùjànnú rẹ̀ so irú àwọn nǹkan ilé àwọn sọ́láfù àwọn báwọn èèyàn jà sí wípé nǹkan tó kódà kánàbí tó dé ó ti wà ní orin àwọn lárúbáwá wọ́n sọ kí ni wọ́n dé Ànábì náà wá establish kí ni wọ́n dé kí ni ń ṣe fún ọ iṣẹ́ kò fi rò pé bóyá àwọn superstitious àbí superstitions pé jọ sọ ọ̀rọ̀ kan bẹ tó lè establish òdodo jọ̀rọ̀ Ọlọ́run lọ tí olóògbé gbogbo àwọn hadith tánàbí sọ́sọ́ sọ pé sọ̀rọ̀ ń kírun ṣẹ̀tọ́nù kan yọ́sọ́ òun yíò yíò náà ọlọ́yìn náà ni mo ní mo sọ fún gbà wọ́n ní lẹ́gbùlá ní Ànábì Ìsá ọ̀pàdà ó nílò kìí ṣe ó ní àdíìsì Ànábì kòkòrò tí wọ́n sọ pánàbí ìṣó sọ̀kalẹ̀ kọ́dà Damascus ló sọ̀kalẹ̀ sí yóò wọ aṣọ tó kí wọ́n kùn ní kọ́lọ̀ masara àni bí zafaran lọ́yá yẹ́lò ó ní ẹmọ́gbọ́n ó níbi tánàbí sọ ní Damascus ní pé ẹni tí Ànábì ní ó padà wá ti wá èyàn jẹ́ blamama lóòtọ́ so Damascus lónà ti wá wá ó ní ẹmọ́gbọ́n wà láti bá dáwọn ìwú ìdámá wí ẹ̀mà because ẹnìkan ẹgbẹ́ àwọn school black beta ní ẹ̀mà black beta tọ́ sáwọn pé ọmọ skúl nǹkan tó náà tó pọ̀ náà fẹ́ ṣe tàpá àwọn náà wá ó tó gbó sí lọ́ọ̀ ló wá tó gbó sí bá pẹ̀tà ẹ̀ ó wá jẹ́ kó sára àwọn èèyàn kó sọ̀rọ̀ èmi ò mọ̀ pé wọ́n láwọn èmi náà máa lọ sí tàpá ìjọ kan náà ni mo lọ tí lọ wọ́n ní kí n jù mo bá bára mi lẹ́ẹ̀lẹ́gbẹ́ ọ̀rọ̀ eléyìí mo yọ̀ǹda ṣe black kọ́dà gan blue white bed kò ṣe èmi ò ṣe mọ́ tèmi bí alákọ̀ọ́kọ́ náà so báyẹn ní ìbáwọn kan tí wá wà níbẹ̀ ṣẹ́mà wọ́n wá máa ń pè wọ́n fi wọ́n pé sí wọn láwọn yẹn wà nípa so ṣé báyìí ni bìí sẹ́sùn bí pé Ahmadiyya ó tako ogun ó tako gbogbo àwọn ṣìrìkì yàtù yẹn ó jẹ́ káwọn yẹn máa ń fi ìpíbóyá tàwhídì wọ́n 7 ó strong ibi tí wọ́n ti wá wọlé sáwọn ìyànlá
wọ́n rẹ̀ wọ́n ní Ànábì Ìsá ní ó sọ̀kalẹ̀ Damascus títí yí tó sọ pé sọ̀kalẹ̀ ṣé Damascus ló sọ̀kalẹ̀ ẹgbọ́n tó wí fún mi ó lánàbí yìí sọ̀rọ̀ lówe ni owó yìí náà sáà gbogbo nǹkan òwe ni ó ní tánàbí ìwé ni pé ibi tí ó jọ Syria ló sọ̀kalẹ̀ wípé Kashmir pé ní èdè India Kashmir pé somebody is a place that looks like Syria ní túnmọ̀ Kashmir ilé ìtẹ́ ìjọ tààrí kò tí ẹjọ́ kọ́lọ́pọ̀lọ́ tó lè ẹgbẹ́ irú wà nínú tó wà báyìí ẹwọ́ àálé ìkọjá wọjá ọkọjá gbogbo ẹ̀wọ́n ní pé Kashmir mo rántí ọ̀rọ̀ tó sọ ilé sí yóò kọjá 25 years tó ẹgbẹ́ orin pé ní Damascus wọ́n ní ẹṣẹ́ mọ̀ pé Damascus ní kíkà Syria pé tó mìíràn pé ibi tí ó jọ bí Syria pé wẹ́dà rẹ̀ wà láti sọ fún pé wẹ́dà rẹ̀ vegetation temperature pé tí máa sẹ́wọ́ Kashmir wọ́n ní tí Kashmir rẹ̀ mẹ́rin mọ́tọ́ wó tí ó gbọ́n nǹkan tẹ́ ẹkọ́ sínú sí àyínà ilé ọ̀sẹ̀ tọ́wọ́dà aṣọ méjì wá ń kọ́ ó ní tí wọ́n mọ̀ pé yẹ́lò ni wọ́n sọ bí aṣọ ó ní tọ́pù méjì pé ní tánàbí sọ pé ẹni tí ó jẹ́ bí Isa yìí tí ó jẹ́ láìkì Isa pé nínú kọ́lọ̀ ẹmọ́gbọ́ tán bá fẹ́ represent àìsàn yẹ́lò ni wọ́n fẹ́ represent àìsàn pé ẹni yóò láìsàn méjì ọ̀kan wà ní òkè ọ̀kan wà sálẹ̀ pé ṣe wọ́n pé gbogbo àwọn ní diabetes ó sì di kéré kan ó ṣeun ẹ̀yìn gbára mi ò gbé first time tí ọ̀rọ̀ gbọ́pẹ́ nìkan gbá àgbẹ̀ náà sí wọ́n ní mo ní Ànábì Ìsá ó lé ó ti kú ẹgbẹ̀gbọ́ wá ti kú máa ń tọ́ sí Qur'an náà ló ti kú ó ní ṣe mọ̀ ipò náà bá sọ mẹ́bọ̀ wọ́n bá sọ ní ìṣẹ́sọ́tàn bí àìwọ̀ wípé àwòjánná ìsáfúnnà wà ó ma àyà wà àwà ìnáhùmá ẹgbọ́ mo ní ìtumọ̀ kí ni wọ́n wà àwà ìnáhùmá ó ní àwà ó mí ní ẹn tó ń sá fún threat kan pé ó fi threaten ó wá wọ́n lè siege fún ó wá nídìí ẹnìkan tí ó accommodate tí ó fi wà saved ipe àyà yẹn Qur'an rí fast nígbà tán fẹ́ pa Ànábì Ìsá Ọlọ́run wá gbé lọ sórí òkè kan ìlà rọ́bù àti ìdáti kọ̀rọ̀ rẹ̀ ẹ máa gbọ́ àwọn méjì wọn àti ìyá ẹ pé òkè yẹn ni wọ́n bá gbà lọ bí tó ti wá lọ lo láìfù wọn tán máa ní so àwa mí ní kí ló gbé mo ní àwa mí ní kí ló ń ṣe ẹni tí kí ni tí bá bẹ̀rù mọ́ ẹ̀mọ̀ mọ́sá láti mọ̀ ogun ayà kúrò àti mọ̀ pé ok so Ànábì Yusuf náà tọmọ ìyá rẹ̀ á wá ilé àkáwò àbí so àwọn ọmọ ìyá rẹ̀ tó fẹ́ pa ọmọ ìyá rẹ̀ náà ni mọ́sá ń ka gbogbo ẹ̀ fún nísà ń wí gbogbo ìgbílẹ̀ bá dé bí eléyìí náà lẹ́fi rí pé àwọn náà ní sọ jákujàkun yìí ń ta torí kò sí sọ ọ̀rọ̀ hospital ọ̀rọ̀ school òṣèlú sódà ẹ̀fí ní ma pé òun tó ń kó sí on the other hand náà kọ́ o àwọn kan náà bẹ̀ta àwọn náà tún lọ sọ àwọn kan mí ń pa àwọn àlìjànú tí kò true ibi tẹ́yìn ó ti wá rí ni bẹ́ẹ̀ bá béèrè ní Christianity ló ní pé kán sọ Yorùbá àlìjànú náà wọ́n wí àbí àlìjànú ìsìn èdè Lárúbáwá ni tó mì pé nǹkan táwọn mùsùlùmí ń pè làwọn náà adopt àbí táwọn mùsùlùmí ń pè ó wí pé concept yẹn kò sínú Yorùbá tó bá wà bẹ́ẹ̀ ó yẹ ká ló kọ fún
ìgbà tí yóò bá ní ìtì àwọn mùsùlùmí ló tó mọ̀ ìjìnlẹ̀. Bẹ́ẹ̀ ó lè ní èmèrè kó ní mi àmàlìjọ̀nú ẹ̀dí ìṣẹ̀lẹ̀ kò sí fún ìgbà tó mọ̀ yóò bá sì láwọn ọ̀pọ̀ tó pọ̀ bá òun àwọn bí sí mọ́ wá ń lọ ogun ẹ̀ papọ̀ tó bá ti rí ẹni ọkọ̀ ọ̀kan tó wá lẹ́yìn yóò wá lẹ̀ mọ́ nǹkan tó lọ́wọ́ bá sọ ní Qur'an. Wọ́n lè ní mọ́là kan bẹ nílé Ifẹ̀ ní bóyá bí irú 16 kìíní kankan tí ń jẹ́ Ṣuaibu yóò sì lánàá bí Ṣuaibu. Ó sì máa ṣe ogun yóò dá ogun tàrútà ẹ̀sẹ̀ máa wá àpájọ́ òtún jẹ ọlọ́pọ̀ tó gbogbo aṣọ tó gáàdì wa ó fún wa ní rushd ó fún wa ní àsàbátà fil amr kó sì kàwá sínú àwọn al-mahdiyyin ar-rashidin kó sì kàwá sínú àtúnyọ yọ̀nà sí tó sì gbàṣẹ́ wọn subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum.